Èso confirm ni. Tiger junction tá wà yìí. Ọlọ́run. Anybody tí ó bá ṣe ti jẹ̀ndọ̀. Ó fẹ́ kú. Fọ́dà Oya kóró wẹ̀ lò. Kẹ́ni tí máa dùn mọ́ oya. Ọkùnrin kúkúrú ló fẹ́ sọ̀rọ̀. Ẹ gbọ́. Bọ́dẹ̀bù. Ó ti tó bó ṣe sọ yẹn pẹ̀lú mọ́. Kí everything ló wẹ̀ lò. Ọkùnrin kúkúrú ló fẹ́ sọ̀rọ̀ báyìí. Ẹ ti gbọ́ mi àbẹ́ gbọ́. Sẹ́ni tálákà ń bá ti sọ̀rọ̀ tán. Tálákà ń bá ti panu mọ́ ẹni mẹ́ni tó kàn o. Olórí Oko ló kàn o. Ó nìyẹn ẹ ti gbọ́ o. Ikú dáadáa tí ọkùnrin kúkúrú bí ikú yẹn ló kàn o. Sẹ́ni bí agbẹ́ tó bá wà fẹ́ gbà fún. Sẹ́ni gbọ́ tó bá wà fẹ́ gbà fún. Tó fẹ́ gbà fún. Ikú ló bọ̀ yẹn o. Àti anything kálíbọ̀dì lè kú. Sókè bẹ́ẹ̀ sìn. For now, abẹ́ endorse dẹ̀ndọ̀. Tó bá gbà fún, ó gbọ́ mi. Tó bá gbà fún, tó bá gbọ́ òun lórí òun lẹ́sẹ̀. Òun lókè òun nílẹ̀, òun ní bọ́m. Tó mọ̀ pé òun ní bọ́m. Òun ní bullet. Òun ní kúdẹ́lẹ́tì. Òun la yé òun lọ́rùn. Òun la jọ náà òun la jagun máa lè. Tó bá ti gbà bẹ́ẹ̀ fún, ọwọ́ ẹ lókè. Jẹ́ kó mọ̀. Jẹ́ kó mọ̀. Okay. Àti ríran. Àti màá alábòsí tó ti yé ọwọ́lẹ̀. Súnmẹ́yìn. Lẹ́yìn ọba kò sọ́ba mọ́. Jẹ́njọ́. Súnmẹ́yìn. Ọjà. Ìjẹlẹ́rù. Oh, no. You hate me. And you prove it, say you hate me. No problem. Mi ò tí bẹ lọ́rọ̀ ń sìn. Àrí ẹ̀ o. Ẹjọ́ ìwọ afẹ́fẹ́ wọn láṣà ń bá ẹyẹ léṣe kí ni. Àṣàmbẹ̀yẹ léṣe eré kò mọ̀. Ìjábá lè wù o. Ikú ló bọ̀ yẹn o. Èmi àti ẹjọ́ jẹ ní sọ yẹ ẹ ń sìn. Ẹ wá gbọ́. Mo sọ fún yín tẹ́lẹ̀ pé ìjọba tèmi ìjọba ẹ̀rọ ni. Kọ́dátì ni o. Transparency wà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́. Àǹfààní dẹ̀ wà ń bẹ̀ láti dáríjì. Ìyẹn fún ọmọ tó bá bílíìfì pé òun ṣẹ̀ òun dẹ̀ fẹ́ gbọ́ bá wí. Ọmọ tó bá ní gbàgbọ́. Naturally ó yẹ kí ní kan kó yín ni. Wọ́n á kó yín wá dẹ̀ gbẹ́lẹ̀ ilẹ̀ yẹn á dẹ̀ ga jù yín lọ. Wọ́n ló tó bẹ̀. Àwọn ibi tí kì í jẹ́jọ́ orí ẹ̀ wà ń bẹ̀. Ẹ mọ̀ túmọ̀ ẹ̀. Àmọ́ mi ò ní ṣe yẹn fún yín. Àbọ̀ abá ni. Ó bẹ́tà bẹ́ẹ̀ ṣe nawọ́ sókè yẹn. Ẹ káwọ́ yẹn wálẹ̀ bẹ́ẹ̀. Kì má dẹ̀ gbóhùn yín for life. Ó yá, sit down. Ó yá, tí bá gbìyànjú láti gbóhùn yín. Ikú ni. Wọ́n lọ yẹ. Ẹ wo. Ẹ̀yin ọmọ tó gbọ́ràn sí bàbá lẹ́nu. Bàbá o. Mi ò lè yín o. Àjọ wa máa kọ́ ọmọ olùbọ́ náà ni o. Àmọ́ gbogbo anything tó bá ń ṣẹlẹ̀ ní junction bí kò sí kankan tẹ́ máa lẹ́tọ̀ọ́ sínú ẹ̀. Ó tán dúró lórí ọwọ́ ẹ̀. Kò sí anything tẹ́ fẹ́ ṣe. Iwájú ni ọmọdé ń ṣe kí ni ló ń bá kùkùté. Ẹ wo ẹ̀yin ọmọ tẹ́ gbọ́ràn sí bàbá lẹ́nu. Bàbá fẹ́ ṣe kí ni? Bàbá ń jáde. Soon ìjọba yẹn ti wá ń lọ bó ṣe ń lọ. Bó bá ṣe ń jẹ́ ẹ máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Ẹ ló ọdẹ olórí oko àwọn eléyìí wọ́n ṣírò bí àgbọn. ọdẹ olórí oko ẹni dúró ìyẹn fi kú ṣeré. ọdẹ olórí oko báńdò ta ni ó rà kíkù pa ní ti dé. ọdẹ olórí oko ìjọ̀gbọ̀n hapun sùúrùtù yà sọ. ọdẹ olórí oko ẹ̀rọ lórí wọn ṣe yàfẹ́ nìkan jù. ọdẹ olórí oko àwọn ilé wọ́n dé o. àwọn ilé wọ́n dé o. ẹ bá ti rí wọn wọ́n dé o. ẹ bá lọ dúró wọ́n dé o. ó léwu gan wọ́n dé o. ṣeré wọ́n dé o. ẹ má màrún sẹ́ o wọ́n dé o. ẹ má màrún sẹ́ o wọ́n dé o. àwọn ilé wọ́n dé o. àwọn ilé wọ́n dé o. àwọn ilé wọ́n ṣubú bí àgbọn. wọ́n dé olórí oko. Jẹ́ndọ́. Ó fẹ́ mọ mi. Lóòótọ́ èmi ni mo sọ wípé mo ní ìdò mi. Àmọ́ bí mo ṣe rí ẹ tí òróró bọ̀ stepes yẹn ọkàn rò. Kí ló máa ń ṣe ẹ́? Kí ló máa ń ṣe ẹ́ náà? Kúrò jọ.
Well done. Well done. Gender. Arewa. The man who joined them may go buy me anything because I'm making comments now. Gender. So we just going in. Or we are moving back. Abi? Well done. Bó ṣe tún lé mi ṣe lẹ́yìn mi rè. Mayor Obama ṣe anything tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ jẹ́ ká jọ sọ wọn wọn igi tó gbé dání yẹn yọ igi yẹn kó gbé igi yẹn kúrò sọ igi yẹn nà nítorí jẹ́ńdọ́ tó mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan ló dúró yìí o yá tó bá yin ìbọn yẹn tó rò ó ló máa ṣẹlẹ̀. So better kó gbé kí tó wà lọ́wọ́ ẹ̀ kúrò kó jẹ́ kí ni àtẹ̀jọ́ sọ̀rọ̀ wọ́n nà wọ́n. Oh, better. Ó ti pọ̀ mọ́ ọlọ́mọ dànù. Okay, ìdí lóru kó máa báyọ̀. Tún yé mi àtúnṣẹlẹ̀. Exactly. Tó bá ní màmá lọ bá lẹ́ni ibi àtúbá wa. Ṣé bẹ́ẹ̀ ni? Tó bá ní bàbá lọ bá lẹ́ni ibi àtúbá wa. Ọmọ ìdùn. Mama, how you doing? Hope you are cool. I know. Ọ̀rọ̀ kankan wà tó wà very very important tí mo believe pé a lè ríra fún mi. Yeah, who are urgent now? Yeah. Èmi rò pé ilé mi wà alright. Okay, no problem. Mama expect me there. No problem. Kò sí wàhálà kankan. Yeah. bẹ́ẹ̀ ṣe pè mí lẹ́ẹ̀kan yẹn in fact mi ò tiẹ̀ dúró change aṣọ kí tó sáré bẹ́ jáde ńlé àyà mi ti já ṣé kò sí ṣá. na mo sorry pé mi gan da yín jókòó síbẹ̀ kọ́ tí mo sáré lọ receive yẹn wà very very important. òun ló ṣẹlẹ̀ àwọn náà rí i kò fi bẹ́ẹ̀ ṣe problem kankan rárá but nǹkan tí èmi kàn wò ni wípé gbogbo ilé tí ó wà
lọ́rùn mèyàn sìn tí mèyàn kù sí sìn ọlọ́run àbáwá yanjú ẹ̀ láyọ̀ ohun tó lè save ẹ̀ díẹ̀ mẹ́rin náà tó lè jẹ́ kí àwọn problem yẹn kó wà lẹ́sà ní pé bá ṣe yọjú sí tá à ń wo yẹn ọkàn àtúnbọ̀ balẹ̀ díẹ̀ yeah but lọ́kàn tèmi èmi wò pé àwọn kankan wà tó yẹ kí mèyàn ṣe tí mi ò ráyè ṣe àwọn promises tí mo make fún pé gbogbo everything tó jẹ́ tiẹ̀ màmá bá dáàbò bò mi ò ní jẹ́ kí ó ní problem rárá mi ò ṣètò nítorí bẹ́ẹ̀ ṣe wà mo mọ̀ kẹ́ máa miss mi ọgàn. ẹ wo miss ẹ seriously miss ẹ gan ni o in fact ẹ lè understand kò lè yé yín tí bá ṣàlàyé fún yín bí mo ṣe miss ẹ tó àmọ́ ẹ rí mi báyìí ẹni tó kàn ló mọ̀ ẹni tó kàn ló mọ̀. ẹni tó kàn ló mọ̀ ẹ gangan ni mo fẹ́ lò ṣòsì yín mi ò fẹ́ kó jẹ́ pé ẹ̀yin nìkan ló máa kàn mo fẹ́ kó kan gbogbo wa especially mi fúnra ara mi nítorí yes ara àwọn àdéhùn tí mo fún mẹ́yọ́ nìyẹn wípé gbogbo nǹkan máa bá tọ́jú ẹ̀ máa mójútó gbogbo nǹkan ẹ̀ tó ní. kí lẹ tó fẹ́ ṣe tẹ́ ẹ ti ṣe tán gbogbo nǹkan tẹ́ ẹ ṣe pátápátá gbogbo ẹ̀ nínú mi dùn sí gbogbo owó tí mẹ́yọ́ tó ń pín fún ní tamak ṣé gbogbo ẹ̀ lẹ́ ń kó fún mi tí mò ń rówó ná ẹ ń gbìyànjú ṣàṣẹ èèyàn ló lè ṣe gbogbo nǹkan tẹ́ ẹ ń ṣe fún mi. ààrẹ ìtọ́ tí mo bílẹ̀ wípé kì í ṣe nǹkan tí mo ń sọ yìí sórí nǹkan kan. má wò mí bó ṣe ń wò mí yẹn o mo mean nǹkan tí mo ń sọ right kò possible o lè wá nírú position tó wáyé kí n lè fi ẹ́ lè kí n máa wọ ẹ bẹ́ẹ̀ mi ò ní jẹ́ kó dé level tí o máa fi rí ẹ gẹ́gẹ́ bíi pé mo ti miss ọkọ mi jù anára òde kì í ṣòkúta tó máa sọ̀rọ̀ ẹ di rádaràda tó máa lọ máa bá àwọn ẹ̀rẹ́ pé kan tàbí tó máa lọ máa bá àwọn boys kan lẹ́gbẹ̀gbẹ̀ títì ìdí nìyẹn tí mo fi wò pé no matter bó ṣe lè wò kó rí o ti mọ̀ mí tẹ́lẹ̀ a kì í ṣàjòjì ara wa mi lè ever disappoint ẹ I mean what I'm saying. jọ nítorí ọlọ́run kí n gbọ́ tó sọ yẹn lọ. ó dẹ̀ lámọ́ mi straight bẹ́ẹ̀ ó dárúkọ mọ́ mi lórí just like that tó ná ṣé ó ń ro gbogbo nǹkan tó ń sọ ṣá kí wà títa ni máa ṣe kí ni kí ló fẹ́ fà ná. nothing. kí ló lè fa orúkọ bẹ́ẹ̀ ná ṣé ó yẹ kó máa bá mi sọ orúkọ bẹ́ẹ̀ ó ro bí òrùbó ro rárá kẹjọ máa ṣe kí ni láti bó síbò gbogbo ètò ti ṣe lè fi nǹkan kékeré ló fi bàjẹ́ kò sọ pé mọ́ ń bẹ̀ náà kò sí mẹ́mọ́ náà tó ná irú òbí ló pè mí ná tó ṣe máa bá mi sọ orú òṣì bẹ́ẹ̀ má ẹ bàbá mi ṣá ẹ̀ mọ́ rárá. ṣùgbọ́n tó fọ́ ni dúpẹ́ ìjọba kẹ́mi ò ṣẹ́ lórí nítorí kò lè dúpẹ́ fún mi I am doing all this for my interest yes. tó ná ṣe òun forí ẹ̀rù gbogbo nǹkan tó ń sọ ṣá. mo wà pẹ̀lú sense mi right jẹ́ kí n bá ẹ sọ kankan ma short lady ni ẹ ma short man ni mi kò sí anything tó lè wà láàrin mi àti anybody lè gbọ́ mo promise ẹ kò sí ẹ̀dá láyé kan láyé yìí bó ṣe lè wù kó rí tó lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti ẹ àfi tí wọ́n fúnra rẹ bá fẹ́ fi bùgá lóko pé èmi àti gẹ̀ǹdọ́ àjọ wà ní nǹkan kan láti ṣe. jọ torí ọlọ́ṣẹ́ òun rorí sí gbogbo nǹkan tó ń sọ kó tó máa sọ jáde lẹ́yìn. wàá lọ. mi ò rò bó ń ro ọkàn jábọ́lẹ̀. maturity my foot. tó ná kí ló pè mí náà ṣé àwọn girls òṣì tó máa ń lọ kiri tó máa ń sùn pẹ̀lú ọkùnrin títì ṣé ó èèyàn tó pè mí nìyẹn ni. má ẹ bàbá mi try mọ́ láì má ẹ bàbá mi try mọ́ kí ló fẹ́ fà ṣé irú àwọn tó pè mí nìyẹn ni. má ẹ bàbá mi. orí ẹbí ẹni tó ní àpọ́nlé lára for any reason kò sọ God tó ní láti gbé ọwọ́ ẹ̀ sókè kò gbá mi létí. tí mi ò bá appreciate ẹ̀mí ò ní máa jókòó bá ẹ sọ̀rọ̀ má ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ. àìmọye àwọn tó wà ń ta tó ń fẹ́ kí jẹ́ ń dọ́gò rí wọn wá yí òkè ní ẹ sọ fún mi nǹkan tó jẹ́ nǹkan tí wọ́n máa ń ṣe fún àwọn ọmọ tí ò bá gbọ́ràn bí tiẹ̀ máa ṣe fún ẹ. ọjọ́ torí ọlọ́wọ́ tẹ́lẹ̀. tí bá wá ṣe fún ẹ tó bá wú ẹ ò ní bọ́ síta kò sọ fún anybody tó bá wú àbùkù ara tiẹ̀ ni èmi á fi gbára wọ sí ni. jẹ́dọ́ ni ọ béèrè mi dáadáa ọkọ ẹ gan mọ̀ mi ọkọ ẹ ló ń pàṣẹ ọkọ èmi ni mo já ogun. Stand up!
white ọ̀bọ̀ ọlọ́run àwọn ọmọ ìta ń bẹ̀ gan ọlọ́run àmọ́ nǹkan tí màá sọ nílé bàbá mi bá fún kẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀kọ́ jẹ́ kó gbé súnmọ́ mi kémi kan súnmọ́ kájọ máa fi nǹkan sí nǹkan bẹ́ẹ̀ bí ń lọ́ra wọn yẹn káwọn. Alhaji the craze makawai ló máa ń ṣe ẹ̀nà wọn bẹ́ẹ̀ maka àgbàlagbà bílẹ̀ àbó ẹ̀kí ló wà fún ìyàwó rẹ̀ ní dé lẹ́gbẹ́ mi àgbàlagbà kó mi ibẹ̀ gbadé lórí ọlọ́run. wo bí ó bèrè nǹkan náà kí ni mo yìí ń bá ẹ sọ lórí ọ̀rọ̀ ọmọ yìí. kí tún sọ ń bí bá òkè o nǹkan tí Sir White ń try láti sọ ni wípé kí báwọn bá lọ lásọ̀rọ̀. ó máa ṣe tèmi. kó máa fẹ́ igu bàbá àgbàlagbà confam ọlọ́ọ̀. igu ọba àlùkò wọn bí ìyá èèyàn àfẹnibá fẹ́ kú ọlọ igu tó bá ti fẹ́ igu ojú bí kò sí kankan tó máa ṣe rìn láàárọ̀ rìn lọ́sàn rìn lálẹ́ wo ó lè rìn lóru tó bá wù ẹ́ sọ pé ó rìn lórí ilẹ̀ mọ́ ìwọ kan máa rìn lójú òfurufú ó ti fírí ipa igu ọba àlùkò ni. wo bí kí ló ṣe tó ń ṣojú báyìí ẹ gbàgbé tíkẹ́ẹ̀tì liver ló já yẹn ó já tíkẹ́ẹ̀tì liver ni ó ti wà ń bẹ̀ ó kì í sàkẹ́sì gbé tí Fúnkẹ́ bá máa wọnú skul ìgbà tóun ló wọnú ọgbà tó ló fẹ́ bí kò sí ya kò sẹ́ni tó lè bí kò sí àwọ̀ skul aago 12 ó lè wọlé aago 1 tíṣà wo ló fẹ́ bí léèrè bí wọ́n sọ fún mi ta ló máa bèèrè lọ́wọ́ ìṣàpébáwò ló yẹ ṣojú kọ́nfàmù ni ó ti ní liver láyé ẹni ẹ bó ṣe gbà láti fẹ́ àṣà yìí ó ti ní liver kù mo wá gbà láti ṣẹrú ẹ màá ṣẹrú ẹ lọ́sàn mo lè ṣe lálẹ́. àṣàdógò iyì ẹ̀fọ́ àṣàdógò gbogbo liver gbogbo liver. ẹgbẹ́ burúkú ìwàkiwà ṣe ló ń kó bá nìyẹn lọ ṣọ́ra màmá dáa ẹ lọ ṣọ́ra. ó mọ̀ pé dáàdi wà lè ní ilé sí kọjá bíbá ẹ̀ màmá rẹ̀ ẹ́ skul lọ́la ó ti wọ́. ok o ṣe alpha. kò fà nǹkankan mi ò lè withstand àwọn pípìn yẹn ìwọ náà wò ibi tó mú mi lọ tí wọ́n mu sìgá tí wọ́n mu dry gin irọ́ mi tiẹ̀. lọ́lá sórí àwọn pípù yìí umbrella lásán lọ jẹ́ fún ẹ̀ wàá rí nǹkan fẹ̀yìntì òkè owó tó rò bí àmọ́ náà skul ṣe rò bí àmọ́ sí nìkan ló ń fún mi wàá tún ṣe up wàá spend wàá gan wàá rí nǹkan pé yes ṣebí èèyàn kan náà ló mímu náà débẹ̀ èmi náà dé achieve mo regret pé mo mọ wọn. sórí nǹkan tó sọ ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ara ẹ̀ àwa ọmọ secondary school tí wọ́n bá tiẹ̀ fẹ́ káyọ̀ mọ́bì kan kó káyọ̀ mọ́bì tó yẹ pé àwọn èèyàn wọ́n lè báyọ̀ fojú rí wọ́n lè báyọ̀ fetí gbọ́ ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn ọmọ secondary school ni wa ṣé ìwọ ò mọ̀ wípé ọmọ secondary school tó jájọ ọmọ institution ò mọ̀ pọ̀ wà ó tí jásì jàre kó gbọ́ nǹkan tá à ń bẹ́ẹ̀ sọ. mo mọ nǹkan tó ṣẹlẹ̀ mo gbọ́ bọ̀ mi tí ì sọ fún ẹ pé mo ti gbà ọ́. wọ́n máa lọ amáyra ní skul lọ́la. ó dọ̀la. bí gbogbo ẹ ṣe rí nìyẹn ọlọmọ tó bá ń báwí tó ń warùn kì píparun ló máa parun ǹjẹ́ mi ti wá parun báyìí. ọ̀rẹ́ ò parun ó dá bó ṣe tètè ronú pìwàdà ó dá tó fi ṣe mọ̀ pé nǹkan tó ń ṣe gbà yẹn ó dá. ṣàánú mi ìrànlọ́wọ́ tó lè ṣe fún mi tó lè dùn mọ́ mi nù jù nísìnyí ni pé ọ̀rọ̀ léèwé mi kí n tiẹ̀ bá wọn ṣe exam ìwọ náà wò pọ̀ tó wà ìwé ló gbé ẹ débẹ̀. àtìgbà tó ti sọ fún mi ni mo ti ń rò èmi náà ti ń gbé àwọn ìgbésẹ̀ kankan má wọrí wàá sit fún GCE máa bẹ gba fọ́ọ̀mù kọ́ ló wọn bá wá tì wá lẹ́yìn kó jẹ́ kó make result ẹ̀. má rí mú. máa bẹ ṣe bó ṣe máa wọ school wàá dẹ̀ máa ṣe part time máa bẹ wáṣẹ́ wàá máa ṣiṣẹ́ wàá dẹ̀ máa lọ sí school. ó ṣe. kò tọ́ pé what's our friends for? girl yìí ring leader yín gbà yẹn Fúnkẹ́ ńkọ́. òun ti dẹnu àná. ẹ̀jọ̀ ṣe mọ́. ó ti dòkú ọ̀run
ṣé bí àwọn bọ́ìsì ẹ̀ náà ló tẹ̀lé lọ sí sáìtì ìgbà tó débẹ̀ mo rò pọ́ pàdé àwọn èèyàn kan wọ́n jọ bẹ̀rẹ̀ sí níjà bí strébùlẹ̀ ṣe lọ bá fún kẹ́niyẹn. Wow. Ṣorí nípa ti ọ̀rọ̀ school tó sọ yẹn máa bẹ yanjú ẹ̀ everything dẹ̀ máa wà okay. Ṣorí nǹkan tí mò ń sọ fún yẹn gbà yẹn ṣé o mọ̀ pé mi ni mo lùkọ jù èmi ni mi ò já ẹ̀yin dẹ̀kẹ̀rẹ̀ champion nígbà yẹn tó máa mú ẹ máa kó ẹ á máa mú ẹ rìn owó náà dé ń tẹ̀lé gọ́gọ́. mi sínú àwọn tó sọ bẹ́ẹ̀ o. ṣé wàá rí i pé nísìnyí èmi olùkọ gbà yẹn ni mo fẹ́ máa fa ẹ̀yin big girl ìgbà yẹn mo fẹ́ máa fa rìn náà èmi ni mo fẹ́ máa mú ẹ sọ́nà and then nínú class wa ń gbà yẹn mo sì rántí dáadáa pé you were one of the best students tó yẹ pé mo máa envy ẹ ní pé báwo ni ìbá ṣe jẹ́ kí n tẹ̀ jábí lọ́lá bó tó ó fi ìwà ìgbọràn ó fi bà everything jẹ́. Èṣù ni. Ok mo ṣorí ọ̀tún láti mo ní máa rí ẹ yẹn máa rí ẹ ìwọ bá mi mílẹ̀ dání. Kí ni tẹ̀ gbọ́ gbogbo ẹ̀ máa rí. Shit! No. Lola, stop it. Stop it. What are friends for? Naira kó àtijọ́. Ṣé ọ̀rẹ́ mo ti gbọ́? Jẹ́ kí mi tètè máa lọ. Mo fẹ́ receive lecture group too. Ṣé o ti gbọ́? All right. Mama, see you later. Where is there? All right. Ọ̀rẹ́ mi, jọ̀ọ́ nítorí Ọlọ́run. Báwo lè ṣe máa ràn mí lọ́wọ́ tí màá rójú rere dádì? Má worry. Ṣé o ti gbọ́? A lọ sọ́dọ̀ wọn, má worry, ṣé o ti gbọ́? O ṣé mo dúpẹ́. All right. Àkọ́gbà ọmọ ẹ wá wáyé wọn ọmọ tí àbí ìbájọ ní ṣe bí àbáyọ àní kábìnì tán kábìnì rẹ kò tó ká túra ẹni bí ẹ wá wọ ọmọ sùn tó ń kó pọ́npọ́n bá ìyá tó bí ọmọ tí wọ́n kọ́ tí ò gbà tó ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ tó yọmọ garawa àkókò bí ọmọ adójútì àti bàbá àlọ́mọ tí àbí ìbájọ ní ṣe bí ìbádùn wọn. Susan, ìwọ jókòó. Daddy, ẹ jẹ́ kí n wà báyìí. No. Ìka tó bá ṣẹ̀ òun lọ bá gé. Ó ṣẹ́ mi. Jókòó. Okay, sir. Lọ́lá, ojú gbà mí tí fún ẹ. Religiously, ó dójú tì mí. Physically, ó dójú tì mí. Ṣó yẹ ká gbọ́ pé ọmọ Dikin ni ò parí iléèwé ẹ̀ tó fi lóyún? Look at yourself. Wọ́rẹ́ yìí. Ṣé bí classmate ni ìwọ waste ọdún mẹ́ta ó fọdún kan lóyún ó fi ọdún méjì pọn ọmọ yunifásitì ló wà tó ń ṣe part time ó tó ń ṣiṣẹ́ ó dẹ̀ ń gbowó oṣù bí ò tiẹ̀ fi owó oṣù yẹn tọ́jú àwọn òbí ẹ̀ ó ṣàfi ń tọ́jú tara ẹ̀ èmi lèmi ṣẹ̀ṣẹ̀ máa sanwó school ẹ̀ ń sìn tó yẹ kó rí bẹ́ẹ̀ àbí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà nu bíbélì mo gbà kámú mo gbà kádàrà mo forí jìn. Ẹ ṣé gan sá ẹ ṣé sá ẹ wo mo promise yín pé láti èyí lọ kò ní hùwà burúkú báyẹn mọ́ sá ẹ jọ̀ọ́ sá. Lọ́lá mo tú ẹ ní ọ̀nà ìgbàgbọ́ àjí ní 5 a.m. à ṣe prayer Sunday à lọ church Wednesday a máa lọ sí Bible lesson àṣẹ gbogbo nǹkan tí mò ń kó ẹ àṣẹ ọ̀tọ̀ ní tó wà kàn ẹ́ ó disgrace mi Lọ́lá. Màṣẹ o èmi odidi Dikin tí mo rán ẹ lọ sí iléèwé tó lọ break iléèwé yẹn láàrin méjì jọ kí tó bá jẹ́ pé ọmọ ọlọ́mọ ló ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n sọ fún mi pé kí n wá da ẹjọ́ yẹn as a Dikin kí ló fẹ́ kí n sọ jọ kí ló fẹ́ kí n sọ ó disgrace mi ó disgrace iṣẹ́ ọwọ́ mi ó jẹ́ kí àwọn èèyàn yọ̀ mí ó jẹ́ kí àwọn èèyàn ṣe yegede mi. mo darí jì rẹ.
Excellence sir. Ẹ wò ṣé ibi tọ́rọ̀ dé yìí kò sí wàhálà ẹ fọkànbalẹ̀ àwa la ní láàs ọ̀pá kan ṣoṣo báyìí ni Fúlàní fi ń dàgbà màálù. ooo fìrègbè lẹ kí ni solution gbogbo nǹkan ṣe ń bẹ̀yẹn tí mo ní mi ò láìkí náà nìyẹn wọn ò lọ́rọ̀ méjì tó fẹ́ sọ ń bẹ̀yẹn ju pé kọ́ṣà pínwó tí wọ́n nìyẹn. èmi tí mo nà àbáyọ ọmọkùnrin Máyọ̀wá tá a lò nígbà tá a kọ́kọ́ wọlé alákọ̀ọ́kọ́ ṣe já tún lò ní stéètì kò sọmọ gbòòrò tó tó nọ́mbà 1 ni gbogbo junction pátápátá òun ló láṣẹ ẹbẹ tá a bá lóró ọmọkùnrin ó máa tún ràn wá lọ́wọ́ ẹ wò tá a bá ti wà nílé ìdìbò ẹni tí ò bá fẹ́ dìbò fún wa gan tó bá fojú kan ọmọ Máyọ̀wá inú kó dìbò fún wa inú kó sá kó lébo. Then you are talking where can we get the guy. kọ́kọ́rọ́ kan ló bẹ̀yìn ajá díẹ̀ Excellency wọ́n ti sentence bọ̀bọ̀ yìí o. Sentence. Nígbà yẹn wọ́n fa wàhálà kankan ní junction wọn àwọn ọmọọṣẹ́ wa ṣe mistake láti yìnbọn pọlọ́pàá so wọ́n dẹ̀ ní kó present àwọn ọmọ ẹ̀ yẹn nígbà tí ó dẹ̀ ti mú wọn wá bó ṣe di pọ́n sentence ẹ̀ nìyẹn. kò present èèyàn ni problem ṣẹlẹ̀ fún bọ̀ ìwọ náà wà ń bẹ̀ ò dẹ̀ sọ nǹkan kan fún mi. gbogbo ìgbà ẹ̀ lè ń ṣe wàhálà ti tribunal bí mo sọ fún yín gbà yẹn gangan lè ráyè torí tó wà wájú wa gbà yẹn. wow okay màá rí solution sí. Excellency. màá rí solution sí. màá rí solution sí. Excellency òtítọ́. Sista àfọkànbalẹ̀ náà balẹ̀ tó wá rí dáàdì gbogbo òkèṣòro ti dìpọ̀ tẹ́lẹ̀ ṣe ti ẹ má bẹ̀rù wọn Ọlọ́run ti gbà gbogbo dáàdì pípa. ló ṣẹlẹ̀. Lọ́lá. Dáàdì Peter. Sà. Òun àti ta ló jọ wá. Àwọn nìkan ló dá wá. Ẹ fi bí èmi ṣe sílẹ̀ àwọn àti ta ló jọ wá síbí. Wọn mẹ́rin kankan wá. Ẹ ṣú ọ̀pẹ́ rẹ̀ ní kankan pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ni sà. Kí ló dé sà? Ẹ má bínú sá ẹ má bínú ọjọ́ ìgbà ìmọ̀ ni gbogbo báwí tẹ̀ ń bá wa wí lọ́jọ́ kìíní àná kò yé mi nígbà yẹn àmọ́ ti yé mi nísìnyí olórí burúkú tó tẹ̀lé mi wá nígbà yẹn látọjọ́ tí dáàdì mi ti fojú kan ní dáàdì mi ti kọ̀ mí lọ́mọ òun pàápàá kò fẹ́ mi rí látìgbà yẹn sà bí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ yìí ọmọ ọdún 2 ló wà lọ́wọ́ mi mi ò níṣẹ́ mi ò lábọ̀ mi ò lóko mi ò lọ́nà. Ọmọlọ́lá so èmi àti ẹ sì lè pàdé Olúwa lágbára o tí n bá gbọ́ ẹyẹ dáadáa sìn ò kàwé mọ́ ò níṣẹ́ lọ́wọ́ ṣótán ṣé ojú ẹ ti já báyìí sìn ṣé ẹ ti rí wípé gbogbo bí ẹ ṣe máa ń bìlífù wípé ìkà ni tíṣà ìkà ni àwọn olùkọ́ ẹ rí pé kò rí bẹ́ẹ̀ báyìí òbí mi á wà á torí wípé wọ́n bọ́ ọmọ ẹ̀wé ní skul á lóun fẹ́ wá mọ́mọ́ kúrò òbí mi á wà torí pé wọ́n ní owó lọ́wọ́ á ní tíṣà kan ná ọmọ òun á dẹ̀ wá sí skul á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣetán ẹ̀yin ò mọ̀ wípé nígbà tí ẹ wà léwe pẹ̀lú àwọn tíṣà yín yẹn ìpìlẹ̀ ní àwọn tíṣà yẹn jẹ́ fún yín ṣùgbọ́n ìgbà tí ìpìlẹ̀ yín bá ti bàjẹ́ nǹkan tó máa ń padà yìí sí gbẹ̀yìngbẹ̀yìn rẹ̀ sórí sìn ìwọ dẹ̀ ló lajú ẹ sílẹ̀ ló jẹ́ kí ìpìlẹ̀ kó bàjẹ́ ṣótán báyìí níṣe ni ọ̀rọ̀ yín dàbí ìgbà tí ọmọ kékeré sick tán wàá mú lọ sí hospital tí ó wá rí tí nọ́ọ̀sì mú abẹ́rẹ́ dání tó wá bẹ̀rẹ̀ sí ní rí nọ́ọ̀sì yẹn bí ìkà ṣé nọ́ọ̀sì yẹn fẹ́ pa ni àbí ó fẹ́ ká yí ẹ̀ dà àwa náà kẹ̀dẹ̀rẹ́ àwọn ọmọ tí wá wà nílé kì í ṣe wípé ìkànnù yín máa wá di ọ̀la tán nísìn á wà ní ipò kan á wá rántí tíṣà mọ̀ kò sẹ́ni tó rántí tíṣà can you
can you imagine ṣé ní èwo ni ó ṣe nínú gbogbo yín èwo ni ó dépò ńlá tán tó wá rántí pé òun ní tíṣà kan tó kọ́ òun ní primary school àbúkọ́ secondary school kò sí pẹ̀lú ẹ̀ náà nìwọ̀n tó ẹ̀ṣẹ̀ wá lọ kó àwọn jàǹdùkú pé kọ́ wá lu tíṣà mọ́ school gbogbo àwọn ọmọ tó ń ṣerú ẹ̀ pátápátá ọmọ jákujàku ọmọ játijàti ni wọ́n àwọn ni wọ́n ń ba ìpìlẹ̀ wọn jẹ́ ìpìlẹ̀ wọn wá bàjẹ́ tán ẹgbẹ̀yìn wọn wá rí bíi tiẹ̀ but no problem kò sí wàhálà dadi Peter ṣe bí yọ wá rí dadi ni àbí dadi tó wá rí náà ó sátọ Ọlọ́run wá nìyẹn Jésù àgbọ̀ àdúrà ẹ̀ but kọ́kọ́ tí mo kàn fẹ́ advice ẹ̀ lélẹ̀ má fi eléyìí nìkan ṣe o gbọ́dọ̀ padà sí school kò sí nǹkan tí wọ́n lè ṣe láìsí education o gbọ́. ẹ ṣàdúrà fún mi. èmi ò ń ṣe pastor àwọn dádì tó wá rí ẹ mọ́ ti pray fún ẹ̀yẹ náà ti tó àdúrà dádì àgbà dádì Peter ẹ máa rí ẹ kí wọn ẹ ní wọn torí dádì wà rán. ẹ dìde wọn wà rán ẹ dìde ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ Ọlọ́run gbàdúrà fún yín bí wọn bá ti dájì Ọlọ́run ti dájì. mo kí n kórè kí n gan pẹ́ kórè rè àmọ́ àwọn boys mi wọ́n máa mẹ́sìn gan pàápàá èmi gan fúnra mi máa mọ rírì yín gan ṣẹ́rí inú mi bá dùn tẹ́ bá ń ráyè lẹ́kọ̀ọ̀kan kẹ́ máa yọjú sí wa ṣé wá rí nọ́mbà méjèèjì tí mo fún yín yẹn nọ́mbà 1 yẹn òun gangan ni máa mú jáde ìkejì yẹn iye ló máa ń wà. ọ̀dà mo máa jó sáyẹ̀nsì. stop this one this time. ṣé ẹ máa gbọ́dọ̀ tí mo sọ fún yín lẹ́kọ̀ọ́ ṣá tí mo ní tẹ́ bá máa yọjú sí wa mi. mo gbọ́ tó sọ̀rọ̀ pé kíni kò ṣe kíni kan bẹ́ẹ̀. jẹ́ kí n yá ẹ lọ́pọ̀lọ́ kan tíṣèjọba bá ti sú ẹ àbọ̀n lé ẹ̀ ń bíṣẹ́ yìí àbọ̀n Tiger Junction tí ẹ má dààmú ara ẹ jù tó bá ti bọ́ ta kónú ọgbà yìí kò sọ pé ó fẹ́ rí mayor wọn mú wá sọ́dọ̀ mi ó ti ríṣẹ́ nìyẹn tí padà kí wọ́n fún ọ lókun lọ́rùn wọ́n kọ̀wé pé ò ṣe mọ́ wàá bá mi kò sọ pé ó bèrè mayor ó ti ríṣẹ́ nìyẹn mo ní nǹkan tí máa fi ẹ ṣe. mo rí pé mo wá ń ṣe wọn rí dáadáa gbà rí wàá dolówó èmi ń gbòòrò. bàbá mo rò pé kò yẹ kí eléyìí jẹ́ tuntun fún yín mọ́ nítorí ẹ ṣáájú wa dáyé inú mi dùn túrú ẹ ṣẹlẹ̀ o nítorí ẹ ti wá mọ àwọn tó jẹ́ tiyín sìn ẹni tá a gbójú òkun lé kò jọ ẹni àgbà ẹ mọ̀ pé trọ́ọ̀tì ẹ̀ ń dọ̀jọ́ àwa lọ inú mi dùn nǹkan tó dẹ̀ ṣe fún yín inú mi dùn pé ẹ ti fojú ara yín rí jẹ́ńdọ̀ fọ́ńbù bọ̀ ẹ̀bẹ̀ kan ni máa bẹ̀ yín sà torí àwọn boys kéékèèké yẹn sà owó ló ń tì wọ́n wọn ò fi taratara gba ti jẹ̀ńdọ̀ in fact èmi inú wọn ò gba ti jẹ̀ńdọ̀ rárá ẹ jọjọ Ọlọ́run. dúbì kẹ́yìn má bínú torí àwọn wo kí èmi mayor má bínú mo dé láti prisons mo dé támákì tèmi tí mo jagun gbà tí mo fẹ̀mí mi gbà gbogbo wọn wò èmi wọn wò mí mayor wọn wò mí àwọn small boy ikú máa pa láàánú wọn ni ikú máa yí kí ló máa pa láàánú wọn ni èmi jẹ̀ńdọ̀ wá lóhùn òun lòún rù támákì tèmi jagun gbà last boy tí mo mú jáde láti inú ẹ̀rọ fọ̀ tí mo train tí mo kàn sọ pé mo kàn láìkí ẹ̀ mo kàn jí fún ikú ẹ̀ ni mo gbà òun jẹ́ òun rèé ṣé òórí ni gbogbo ó ṣe àṣàkùn nẹ̀sẹ̀ ikú ẹ̀kọ́ ló bà mí lọ́wọ́ yìí ni èmi mo save ọbẹ̀ yẹn náà tí o bá ti kú tipẹ́tipẹ́ mo gbà bọ́ọ̀ yìí mo gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ yẹn bọ́ọ̀ ṣe bẹ́ẹ̀ sí máa mọ nǹkan tó lọ nínú géèmì yìí ni ó wá ṣe bẹ́ẹ̀ ṣe mi èmi mayor wá ní kí n má bínú sukùl kí n má bínú. bàbá ìtò tiẹ̀ dùn mí jù ní Portable ó jẹ́ kó yé wa pé ọwọ́ epo ló ńlá pẹ̀lú yín ẹ jọ tu Ọlọ́run eégún ètò ìlú náà la máa fi tó ẹ jọ. ṣòráyé ń sìn mí o ṣòráyé ń sìn torí Ọlọ́run àwọn tèmi máa sọ lélẹ́yìí o tó bá yá wa ní èmi tí ń bínú jù sùúrù tèmi ò gbé irú ọmọ yẹn kẹ̀ ó kẹ̀ yẹn dọ̀ mo mọ bó ṣe rí ọmọ tó múnú gọ́tà wàá gbẹ̀lẹ́ yín sìn wàá fi yín ẹgbẹ́ ẹ̀jẹ̀ tọ́gbà yẹn bá dẹ̀ ṣàwọn èèyàn tó bá fẹ́ discipline ẹ̀kọ́ lọ́wọ́ tó wà máa bá bẹ̀ àbúrò ẹ̀kọ́ ti gbàgbé ẹ̀kọ́ ti jẹ kó ti jẹ lẹ́ǹtì ẹ̀kọ́ ti bá tiẹ̀ lọ òun gbàgbà ló sì òun má di yẹn sákàtà òun ló bẹ̀rẹ̀ sí ní ṣe tiẹ̀ fún ẹ̀ sìn wo inú tiẹ̀ ń bí mi torí kò yẹ kó tiẹ̀ jẹ́ wèrè yẹn rárá ok wo bóyá sáré sọ di second in command ìgbà wo ló dé náà kò sáré fún promotion kò kó òbò lóríṣiríṣi ó sọ di second in command èèyàn mélòó ló pa ó yá èèyàn mélòó ló pa ogun mélòó ló bẹ̀ẹ́ jàre ṣojú last election tó bẹ́ẹ̀ ṣe iná lọ ni
àwọn ọmọ tó ti wà pẹ̀lú ẹ̀ ń kọ́ wà sẹ́kọ́ndì nìkan wà níra ẹ̀ anyway kí ló fẹ́ kí n ṣe fún ẹ torí inú ṣe ń bí mi inú bí mi gan. ṣáàgìdì pa ju ẹni tí ẹ ṣòrí wọn ní ọ̀nà fún ọ̀nà ìwọ náà mọ̀ mi tí ó bá ṣe àwọn nǹkan tí mò ń rò òun náà dẹ̀ ti mọ àwọn kinní yẹn so ó ń lo kinní yẹn against mi ni ṣòrí ẹ so èmi ò ní tásí ẹsẹ̀ ìwọ mo fẹ́ kó yẹ kí ni kó bá mi tásí ṣòrí támákì yẹn fẹ́ kó bá mi gbà padà torí wọn ní ọ̀nà fún ọ̀nà ọ̀hún. gbàgbé yẹn ti ṣe támákì máa gbà padà fún ẹ tó máa kú ló máa kú ẹ tó máa kú ló máa kú o òun gan lè bá lọ mi ràn o ó ti sá lọ gbà báyìí mi yọ àfikọ́ gbàgbà ẹ ìwọ náà ń ṣe ọbẹ̀ sí mi mo yìí rántí kéésì apá yìí ń gba June 12 náà bá ti jẹ́lẹ̀ ọpẹ́lọpẹ́ tó tún fàyà rọ́bọ̀ fún mi ẹbí gan gbà láti kú fún ẹ lórí eléyìí ẹ tó máa kú ló máa kú ẹ tó máa ṣẹ́kù ló máa kú o. àpò ti ṣe é ṣe. ẹ fún mi níbọn yín. jẹ̀dọ̀ dúró náà orí ò ní padà kó dìrù láéláé ìrìn àjò ọjọ́ mélòó ni ìyọ́ lọ tó lè ti gbàjọba kó tó dé tó ń jayé ọlọ́ba tó kàn ṣe bó ṣe wù ẹ́ ṣé inú ẹ dùn sí bó ṣe lọ sínú àjò ẹni àbí kí ló ń kí ẹ láyà gan. kìnìún ẹ ti ń da kìnìún yẹn papọ̀ mi yọ ní àwọn tiẹ̀ tó ń bá ṣiṣẹ́ kó tó dípò bọ́ sí ẹ̀ Galatowa. These people just call me. They say make I come work with them. Me you don't know them at all. Me you don't know anything about this thing now. Kí ló dé tẹ́ ń gbé papọ̀ pé bóyá mo gba èèyàn mi yọ for what? Àwọn tá a dẹ̀ ń sọ̀rọ̀ ń pa yóò tí dorí ìjọba dépò tá a bá sọ pé àwọn tó wà níjọba ni mo bá ṣe nǹkan tí mo fẹ́ bá ṣe mọ̀. Kìnìún mi ò nífẹ̀ẹ́ sí o mi ò nífẹ̀ẹ́ sí o. Àkùnrin sí bó ṣe lè wù kó rí ní ìtẹ̀rẹ̀ tún sọ lórí ọ̀rọ̀ tamag. Èèyàn lèèyàn máa jẹ́ kò dẹ̀ sí kéèyàn máa léèyàn èèyàn bí kì í ṣe lè wù kó tóbi tó bá ya lulẹ̀ àwọn èèyàn á dúró síwájú gidi yẹn o. lẹ́nu ẹ sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé peace mo fẹ́ ní tamak yẹn àti pé orí ò ní padà kó dìrù sẹ́ẹ̀ láéláé. mi yọ kí ló fẹ́. bàbá ẹ ti sọ gbọ́ ọ̀rọ̀ orí ò ní padà di o lè ṣe máa wà náà ni. mo fẹ́ pàṣẹ báyìí bí mo fẹ́ dàgbà. kẹ́ tó pàṣẹ yẹn ó bẹ́tà kẹ́ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kan. ṣẹ́rí jẹ́ńdọ̀ kí ló ṣe é gan-an bàbá ń bá ẹ sọ̀rọ̀ o tún lẹ́nu òun gbórí oṣù ara ẹ̀ bọ́ọ̀ì kí ló ṣe ẹ́. mi yọ máa nà ọwọ́ sí mi. bọ́ọ̀ì kí ló ṣe ẹ́. mi yọ máa nà ọwọ́ sí mi. bọ́ọ̀ì kí ló ṣe ẹ́. máa nà ọwọ́ sí mi yọ. jẹ́ńdọ̀ iwájú mi náà ló ti ń faraya bẹ́ẹ̀ ṣá. àṣẹ mi ni pé kí mẹ́yọ̀ padà sí ipò ẹ̀ bó ṣe wà tẹ́lẹ̀ kí ìwọ jẹ́ńdọ̀ dẹ̀ padà síbi tó wà tẹ́tẹ́lẹ̀ àṣẹ mi nìyẹn. ṣé lò. padà kàkà kékeré kò ṣe àkàkọ ẹ̀kọ́ olúkálùkù aṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni. kí lè sọ yìí ọ̀rọ̀ yóò yàtọ̀ sọ́rọ̀ bàrú àti làtó mi ò ní padà láéláé orí mi ò ní dìrù à ń sọ là ń sọ ó níbi tèmi náà ń dé lẹ́nu ìgbà tó ṣẹlẹ̀ máa débẹ̀ tán máa ká ọ sókè fún mi tú á lè mo dé èmi náà ṣe tú á lè fún kí wá padà kí n máa lọ sí ọmọọṣẹ́ ó dòdì. Mẹ́yọ̀ torí mo rí i pé ọmọdé tiẹ̀ ti ṣe tán láti dẹ́tẹ̀. gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ wa yìí máa ṣẹlẹ̀ sí sá. mo kí gómìnà wa Aléṣeyọrí mo dẹ̀ tún kí àwa party chairman honourable mo kẹ́yìn náà akọ̀wé ẹgbẹ́ pàtàkì yìí ẹgbẹ́ tó ní ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ ní gbogbo ilẹ̀ yìí
mò ń kí ọ̀gbẹ́ni Máyọ̀wá padà bọ̀ sáàrin wa torí kò sí kékeré ìrìn àjò ọlọ́run tó mú ẹ̀mí yín lọ láyọ̀ àdúpẹ́ pé ó mú ẹ̀mí yín padà láyọ̀ àtàlàfíà bákan náà ṣẹ́rí dídé tí ẹ dé yìí kí a má tanra wa jẹ ojú iṣẹ́ lẹ dé sí o ẹnu iṣẹ́ lẹ dé sí ṣẹ́rí tí ọ̀tẹ̀ yìí ó máa yàtọ̀ sí àkọ́kọ́ o torí eléyìí ká ṣe débi èrè ká jèrè ká jẹ káyó ká fọmọ jẹ ká fúyàwó jẹ kódà ká tún fáwọn èèyàn pàápàá. lóòótọ́ ni àtún fi tọrọ fáwọn èèyàn. mo kí káàbọ̀ sáré wa. Your Excellency ọ̀gbẹ́ni Máyọ̀wá lórúkọ Excellency àti ẹgbẹ́ wa a kí ẹ káàbọ̀ sí àárín wa a mọ rírì ẹ̀ gan-an a mọ ipa takuntakun tó ń kó látẹ̀yìn wá kódà a mọ̀ wípé iyọ̀ ni ẹ́ láàrin ọbẹ̀ torí tí ó bá sí iyọ̀ inú ọbẹ̀ kó lè dùn ọ̀kín ni ẹ́ láwùjọ àwọn ẹyẹ kìnìún ni ẹ́ láwùjọ àwọn ẹranko láàrin àwọn ẹgbẹ́ ó yàtọ̀ jù gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn ìyẹn ti di àfisẹ́yìn nígbàtí gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ a mọ̀ọ́mọ̀ má dá sí nítorí àwọn ìkéeku ìkí ẹyẹ àwọn information tá à ń gbọ́ kí ààbò tó péye kó lè wà fún wọn náà láà ṣe dá sí nígbà tó dẹ̀ tásìkò ń sìn a rí pé Excellency náà àwọn náà ni wọ́n ṣe ọ̀nà bí ó ṣe jáde nísìnyí Excellency sí wọ́n fẹ́ ṣe second term a dẹ̀ mọ̀ pé a ní ìdẹ a mọ̀ importance ẹ lórí second term bid yìí a dẹ̀ mọ̀ wípé lágbára Ọlọ́run yìí tá à ń ṣe yìí a ní kábàámọ̀ lórí ẹ̀ yìí tá a ṣe sẹ́yìn ó máa yàtọ̀ sí tẹ́lẹ̀ yìí o eléyìí àjọ máa ṣe àjọ máa jẹ́ ni mo dẹ̀ gbàládùra fún ẹ pé nígbà tí oore ọ̀fẹ́ yìí bá máa dé wọn ò ní dìde ìṣẹ́jú kan fún ẹ lágbára Ọlọ́run kó fọkàn balẹ̀. Excellency okay. Sure. Excellency mo dúpẹ́ lọ́wọ́ yín gan torí àwa náà a mọ rírì nǹkan tí ìjọba yín ṣe fún wa kò sí nǹkan táwa náà bá sọ́dọ̀ yín tí ẹ kì í jẹ́ kí n rí gbà tí èmi mayor tí mo bá wa ò tí mi ò kí n rí gbà so mo rí láti appreciate yẹn tí tó ṣẹlẹ̀ yẹn ó yé mi náà mo understand so mi ò bínú mi lè bínú sí Excellency mi lè bínú ètò wa ṣẹlẹ̀ ńsìn kò sí wàhálà àbá kò sí wàhálà torí pé tí àná ti lọ tèmi ló kù ńsìn àwọn náà dúró togun everly la dúró kò sí mímì kankan àmọ́ nǹkan tí a máa ṣe rẹ̀ Excellency èmi dẹ̀kẹ̀rẹ̀ máa ń wà lórí net 24 hours ni so mo ti wá discover wípé àwọn weapons kan wà sí tí o ti sì ní circulation tó jí tẹ ọgbọ àwọn èèyàn lọ́wọ́ so tó bá kọ́ bọ́ sọ́wọ́ àwa yìí ó ti bọ́ sọ́wọ́ wa nìyẹn so àwa ti save ara wa nìyẹn àti dó digbí ṣọ́rọ̀ mi yìí sìn táwa bá ti níyẹn lọ́wọ́ títí wọ́n bá ń dún takata tí wọ́n á máa dún tatatatata àwọn náà máa fi tí wọ́n gbọ́ pé ìtàwọn lè gbé dání yìí o má tẹ̀rí sí ni o kò sí aláyanu wa kò fẹ́ wọ polling booth wa wá jíbò gbé kò sáà máa dúró déédéé fún wọn ni ìyẹn àti save nìyẹn kò sí wàhálà then Excellency ẹ bá wa wá àwọn ká kékeré bíi 3 tí ó wà flashy. bàbá ẹ gbà yìí tí ó wà flashy rárá ìyẹn la máa fi máa káàkiri lábẹ́lẹ̀ àwọ̀ bí apalọ̀ lọ àgbọ̀n kan tó ń san bẹ́ẹ̀ àwọ̀ ilé oúnjẹ lọ àtẹ́tí sí wọn because ṣe grassroots gangan ní information wa kò sí lókè lọ́dọ̀ yín yìí tá a bá ti ń gbọ́ ní grassroots a máa mú abẹ́yìn lókè àlẹ́ ọba ṣe máa ṣe kíni a máa tóra wa bá ṣe máa strategize a lè máa mọ̀ so olùmọ̀ ẹ̀ka ṣe kíni ká prepare ground wa kò sí wàhálà. Well, let me appreciate you. Sórí gbogbo àwọn eléyìí tó béèrè fún yẹn etí ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ohun tí a máa lo àdá sí. ẹ pàbí sà. mo fẹ́ sọ fún ẹ màá dé àṣọ ẹ̀ ń sìn pé ìjọba eléyìí tá a bá ti wọlé àti wọ̀ àti àwọn èèyàn ẹ tó kù àjọ máa ṣe ìjọba yìí ni.
Jókòó náà. Kí ló ṣe inú ẹ? Kí ló ṣẹlẹ̀? Bá mi sọ̀rọ̀, kí ló ṣe inú ẹ tó wá bí? Ìgbà tó sọ pé ló ṣe mí ẹ̀, tára mi ò fi yá. Tó wá sọ pé kí n lọ ṣe test. So kí ni dókítà sọ? Ó sọ pé mo ti lóyún oṣù kan àtàbọ̀. Dúpẹ́, wọ́n lóyún oṣù kan àtàbọ̀. Bá mi sọ̀rọ̀ ikú ló máa pọ̀ táyà olóyún oṣù kan àtàbọ̀ tẹ́lẹ̀ ò sí ilé ìwọ́n lóyún oṣù kan àtàbọ̀. Ìwọ́n ti lóyún kọjá bá mi sọ̀rọ̀ jọ. Omi o. Máa jẹ́wọ́. Tó gbá ẹ̀ lójú máa jẹ́wọ́ sí olóyún oṣù kan àtàbọ̀. Ó fi ìbọn tírẹ́tì mi ni. Wèrè ló pe mí ni. Wọ́n fi ìbọn tírẹ́tì ni wọ́. Jẹ̀dọ́ ló fi ìbọn tírẹ́tì mi. Ó wá rí mi. Ìgbà tó ṣe tán, wọ́n lọ bá Kẹ́hìndé Ọlá tó jẹ́ nọ́ọ̀sì yẹn. Ó dẹ̀ fún mi ní oògùn. Ó sọ pé ó máa clean it out. Àmọ́ oògùn yìí ò ṣiṣẹ́. Ìgbà tó bá wà lọ sí hospital, ibẹ̀ ló ti bá mi flush it out. Àmọ́ inú yẹn bẹ̀rẹ̀ sí ní rù mí ní. Inú yẹn kò rù mí ní. ṣe iṣẹ́ yẹn máa dájú gan ṣó dájú. inú mọ̀lẹ́ ń gbọ́ ó dá mi lójú ni o mọ iye ara rẹ ni ọ kó bá mọ iye ara rẹ wà mọ̀ kí irú mi kò lè fẹ́ ṣe nǹkan ẹ kí wọ́n aláṣà wúrú jù wọ́n bá mi gan bínú lọ́rùn tèmi rè pé sàbólógún ṣe sà sórí kó bá ti ṣe gbọ́n pé kò ṣe èsì ogun yìí ń bọ̀ yọ ọkàn rẹ kò ní wàá dúró báyìí ni pé èsì ń bọ̀ wàá ṣẹ́gun wàá jí láago kan òru máa kó kọjá o yìí pé ó ti kọjá ìṣẹ́jú márùn-ún máa lù bá onírúurẹ́kọ̀ o kó bá ti kọjá aago kan òun máa dé lẹ́yìn rẹ̀ agbára ìbílẹ̀ kò ní ẹ̀ka o òun ṣe ni mo lè parọ́ òun bàbá mi kò ní jí lọ́rùn wọ́n fàṣẹ ilé mi lọ́wọ́ ni n gbọ́dọ̀ ṣe báyìí báyìí wá ti jí láago kan òru sí mẹ́ta sáwùjẹ kó dẹ̀ pé ohun ẹ̀ á gbàgbé o. nǹkan tí n fẹ́ mọ̀ náà ni pé ó dájú tó bá ti máa dáhùn gbogbo yẹn bí a ṣe. ọlọ́run yóò fi yẹn lẹ̀ ọlọ́run lè ní ẹ̀. It's almost 1 o'clock. Wọ́n ti fẹ́ lù náà. Wọ́n ti sùn lọ ṣá. Ó sùn lọ. Nǹkan tí bàbá ní kò ṣe ń kọ́. Àyíká ọdún wọn ti ní kí ipodó. Àyíká ọdún wọn ti ní kí ipodó. Àyíká ọdún wọn ti ní kí ipodó. Àlọ́kà ọlọ́ wọn ti ní kí ipọlọ. Àlọ́kà ọlọ́ wọn ti ní kí ipọlọ. Àlọ́kà ọlọ́ wọn ti ní kí ipọlọ. Gbogbo àwọn tó bá ń porí mi níbi
iṣẹ́ ọkùnrin ni iṣẹ́ obìnrin ni níta ni inú ilé ni ló ń porí mi níbi ni odò kò máa dé mọ́lẹ̀ orí mi kò máa gbá bọ́dé ẹ̀dá mi kò máa gbá bọ́dé orí mi kò máa gbá bọ́dé ẹ̀dá mi kò máa gbá bọ́dé. Ibi oríṣà ni. Kí báwo ṣe mú Báwo mo ti ṣe fẹ́ mọ ọdún? ló mú ṣàbàlẹ̀ ṣàbàlẹ̀ báyìí. Ok, mo ti mú báyìí. Ó wà òkè báyìí. Mi ò lè fi ṣẹ́ lè ṣe náà. Tìǹtìǹ náà ni. Mo ti gbọ́. Ibo náà ni kò ṣe sí. Àárín orí báyìí ni. Ẹ̀rọ kí ni ẹ̀rọ? Mélòó ló pe náà? Jọ èmi mẹ́yọ̀ olórí oko àwọn eléyìí wọ́n ṣírò bí àgbọ̀ndé olórí oko ẹni dúró ìyẹn fi ṣeré ọdẹ olórí oko gbàǹjo ta ni ó rà ikú pa ní ti dé ọdẹ olórí oko. nígbà tí wọ́n ti nílé ṣe ẹ̀sìn fún mi kan nínú àwọn ọba ẹsẹ̀ yìí. Ricardo ló máa ṣe yẹn ó mọ gbogbo ṣe ń lọ ó mọ gbogbo bí géèmù ẹ ṣe wáyé láti bẹ̀rẹ̀ ti yẹ ó dẹ̀ tún close mọ́ jẹ́ ńlọ dáadáa kí o dé gbé wàhálà ìbẹ̀rẹ̀ so ó mọ in and out ẹ̀. bó ṣe wà ní ó dà ń pé ìwà àti ẹ̀ lẹ̀pọ̀ ọ̀rọ̀ yín lèmi àti mi yọ sọ lókè látẹ̀kọ́ bá ṣe kú omi tá a fi ń lẹ̀ o ó sọ̀rọ̀ yín dáadáa gan bẹ́ẹ̀ ṣe ni kẹ́ máa ṣe o ó jẹ́ kí n mọ̀ pé ńgbà tó ju ogun lẹ̀ dúró tó ẹ wo lórí burúkú ọmọ jẹ́ńdọ́ yẹn ẹ tún wo tó ṣe fún un ẹjọ ẹ wo bí máa ṣe ní sùúrù tó pẹ̀lú yín bí ara sùn wèrè ní o mẹ́wàá dídé kò tó dáa pamọ́ ìwà ẹ̀bọ òun ò fẹ́ wàhálà tó bá ti jẹ́ pé tó jábọ̀ kí ẹ̀yẹn ló ṣe ṣùgbọ́n èmi ò rányàn èmi fún òkúta tẹ́lẹ̀ ojú ni wèrè tó tẹ̀lé mi tó bá ṣe wèrè ń sísìn máa pa lójú yín mi ráyè òun lòún ṣe sùúrù ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe ni kẹ́ máa ṣe torí tí wọ́n bá dalẹ̀ ọlọ́run kò ní dalẹ̀ jẹ́ńdọ́ tó dalẹ̀ ń sìn ọlọ́run kò ní dalẹ̀ ọlọ́run ẹ fi mí lẹ̀ pẹ̀lú ẹ kò ní ṣe òun ẹ̀rọ níbà. àṣàgìdìgbà àwọn ayé ọba. ó mọ tó dùn mí jù láyé pé èmi ni máa fọwọ́ mi pa jíde ìdùnnú ní fún mi lọ́tọ̀. èmi kan ti bá pàdé máa bẹ́rù fà ẹ́. olórí oko àwọn eléyìí wọ́n ṣírò bí àgbọ̀ndé olórí oko ẹni dúró ìyẹn fi ṣeré ọdẹ olórí oko gbàǹjo ta ni ó rà ikú pa ní ti dé ọdẹ olórí oko ìjọba hapun sùúrù tù yá sọdẹ olórí oko. epo ni jẹrẹ ọlọ́ọ̀ epo ni sá. Àní very well be like mountain. Ọdẹ olórí oko. Àwọn eléyìí wọ́n ṣírò bí àgbọ̀ndé olórí oko. Ẹni dúró ìyẹn fi ṣeré. Ọdẹ olórí oko. Gbàǹjo ta ni ó rà ikú pa ní ti dé. Ọdẹ olórí oko. Ìjọba hapun sùúrù tù yá sọdẹ olórí oko. Ètò lórí wọn ṣe ìyàfẹ́ nìkan ọdẹ olórí oko. Àwọn eléyìí wọ́n dé o. Àwọn eléyìí wọ́n dé o. Ẹ bá ti rí wọn wọ́n dé o. Ẹ bá lọ dúró wọ́n dé o. Ó léwu gan wọ́n dé o. Ṣeré wọ́n dé o. Ẹ má màrún sẹ́ o wọ́n dé o. Ẹ má màrún sẹ́ o wọ́n dé o. Àwọn eléyìí wọ́n dé o. Àwọn eléyìí wọ́n dé o. Àwọn eléyìí wọ́n ṣubú bí àgbọ̀ndé olórí oko. Kúlà ń takúlà yà kó súnmọ́ bọ́dé olórí oko.
tìjàtìjà alára ṣọ́ra kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ̀. wọ́n dé olórí oko tìjàtìjà kọ́lọ́mọ ṣọ́mọ alára kìlọ̀ fúnra ẹ̀. wọ́n dé olórí oko tìjàtìjà àníbẹ̀rí wẹ̀bì ìlà ẹ̀ má tẹ̀lú. wọ́n dé olórí oko tìjàtìjà àwọn eléyìí wọ́n dé o àwọn eléyìí wọ́n dé o ẹ bá ti rí wọn wọ́n dé o ẹ bá lọ dúró wọ́n dé o ó léwu gan wọ́n dé o ṣeré wọ́n dé o ẹ má màrún sí o wọ́n dé o àwọn eléyìí wọ́n dé o àwọn eléyìí wọ́n dé o. bẹ́rù bá kọ́ ilẹ̀ tó bá kọ́ òkè ó níbi kan gbé sí biribiri lójú ọjọ́ òkùnkùn bojú òde bí ọ̀yẹ́ bá là ojú ọjọ́ àmọ́lẹ̀. Jẹ́ńdọ̀ ó ga fún ẹ o wo ọmọ tọmọ nínú gọ́tà wọ́n á sọ̀rọ̀ ẹ di tẹ́rọ̀sì gbogbo wa lọ́rùn yóò mọ tó dùn mí jù láyé mi ò ní pé mi ni mo fẹ́ pa ẹ torí ọjọ́ tó fojú mi jẹ ìwọ ó mọ̀ pé ìjọ́ tí ń pa mẹ́nu kọ́ ọjọ́ náà ló lọ́rọ̀ alákejì omi ló máa kú Jẹ́ńdọ̀ ọlọ́run kò dọ́là o. Igu kò yẹ kó jẹ́ ìwọ kò yẹ kó jẹ́ ìwọ nítorí aṣákété lórúkọ tá à ń pè mú. máa dára ẹ láàmú Jẹ́ńdọ̀ máa waste time ara ẹ oríkàdó kẹ́kẹ́ tó wà lọ́wọ́ ẹ̀yẹ pẹ́trol kọ́ o omi irú ni o tí mo fẹ́ fi pa tiẹ̀ jẹ́. Ricardo kò yẹ kó jẹ́ ìwọ. lọ́nà wo. ó mọ̀ mi ò dé ṣe mí. ìwọ náà mọ̀ mi yóò ṣe mí yọ. tó o bá súnmọ́ màá fi bọ́ fọ́ orí ẹ̀ ní tó bá tún gbẹ́sẹ̀ kọjá mi tó wá. Igu ewúrẹ́ ọmọdé ni nítorí èmi ti morúkọ tí irin jẹ. omi ru ye Jẹ́ńdọ̀ ye omi ru Jẹ́ńdọ̀ má lọ lẹ o 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 Jẹ́ńdọ̀ àbá o Igu àbá o bàbá o. Ibu àjọ wà pa náà ni àjọ lè fọ náà ni àjọ wà lórí slabush náà ni àjọ wà ní junction náà ni àjọ wà everywhere náà ni àjọ lè fọ tipẹ́tipẹ́ ṣe mọ̀ àjọ wà lórí slabush àjọ lè fọ náà ni àjọ wà. ìbéèrè kan ni mo fẹ́ bí ẹ lẹ́yìn Jẹ́ńdọ̀ tani kú kan tani kú kan lẹ́yìn tí Jẹ́ńdọ̀ ti kú. àwọn táwa ni àwọn táwa òkèrèrè ní kíbi máa lọ. bẹ́ẹ̀ni Portable ìwọ gbọgbọ ló ta wa ikú kan ẹ. Igu ẹ má wọrí ṣebí kẹ́mi kú ni ẹ má wọrí màá kú ẹ má lọ tì í. mo ti gbọ́n tó sọ mo bá kó òkè parọ́ àmọ́ kìsì mọ́ ẹ. kìsì gan mo máa kàn fún ọmọ yẹn lálá. kìsì gan. ẹ̀ka kìíní sí ìtajà gbọ́ ẹ ṣe sùúrù ẹ tó ń gbéyàwó bọ̀ wá bá ní kó ń gárun. ó dà hello ọ́fíìsì party chairman náà la wà wọ́n ti ń ka gbogbo ẹ̀ ẹ dúró dè mí wọn ò tí collate everything tó máa ti collate ẹ̀ tán wá ó dà máa pín ìpadà ó dà. GPP ohun èèyàn GPP ohun ènìyàn ohun ènìyàn lóhun ọlọ́run.
mo láyọ̀ láti sọ fún yín wípé a nà wọ́n pẹ̀lú 37,620 votes. Bàbá tí bá wa ṣe. Ó bá wa ṣe. Bàbá tí bá wa ṣe o. Ohun tó ń já wa láyà. Bàbá tí bá wa ṣe. Ó bá wa ṣe. Bàbá tí bá wa ṣe. Ó ṣe o. Bàbá tí bá wa ṣe o. Ohun tó ń já wa láyà. Bàbá tí bá wa ṣe. Ohun ènìyàn. Ohun ènìyàn. Ohun Ọlọ́run. Ṣé rí wọ́n dé lọ́dọ̀ mi nígbà tí lẹ́ṣọ́ ìlú bẹ̀rẹ̀. nígbà tó jọ̀wọ́ àárọ̀ ta kọ́kọ́ bẹ̀rẹ̀ ìbò yẹn báyìí mo wòye pé kíní yìí fẹ́ rọ̀ ó fẹ́ rọ̀ ní wá wò pé kíni mi lè ṣe náà kíni mi lè ṣe ẹ mọ̀ tí mo ṣe wá wò pé tẹ́rù bá kòkè tó kọlẹ̀ lẹ̀ ó tún lè ìbò míì ta tún gbé kà wọ́n á bẹ̀rẹ̀ sí tó mọ́ra wọn mò ń fún ikọ̀ kejì mò ń fi tú kẹta ó di márùn ó di ẹ lè believe mo win by 30,000 votes ni mo gbé bọ̀ mbẹ yẹn. ẹ wo ẹ bá jẹun lẹ tàn yín ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ báyìí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìyàwó méjì mo ní pẹ̀lú gbogbo akitiyan mi tí mo lọ bá landlord association wa chairman landlord association pẹ̀lú owó tí mo gbé fún pé ká ṣiṣẹ́ pọ̀ àwọn aláta àdúgbò wa àwọn onírẹsì pàápàá jùlọ àwọn tá a jọ ń ṣẹgbẹ́ kán lè fún wa níbò èyí tó dùn mí jù ní ti kà mọ́ tí ọba tó lọ́wọ́ ẹ̀ báyìí ọ̀dọ̀ mi ló ń bọ̀ èmi mò ń bò láṣìírí nígbà tí máa rí rìsọ́ọ̀tì ward C ìbò mẹ́ta péré la rí mẹ́. ìyẹn wá já sí pé ìwọ àtìyàwó ẹ méjì lẹ́jọ́ dìbò àbí. ó sú mi. wọ́n sí kọ́ nìyẹn. ó yà mí lẹ́nu. no problem. ẹ wo ní ward 9 ni àwọn èèyàn náà fẹ́ gbẹ̀yìn láti bẹ̀bọ̀ jẹ́ náà fẹ́ dìbò fún wa báwo kí kò gbọ́dọ̀ rí báyìí mo bá pe Máyọ̀wá mẹ́yọ̀ nígbà tó máa dé báyìí àtúntò ti kóra ọ̀pọ̀ sí òun àtàṣà àtòkùnà dé tó dàbọ̀ táwọn ìbò lẹ̀ everybody rọ ni n bá pa àwọn ọmọ mi làbá ń rọ ìbò sí làbá ń rọ sí ló máa fi padà dé báyìí àti rọ́nà gbọ́dọ̀. ṣé nǹkan tó tiẹ̀ wá máa ń tẹ̀mí sìn kó tiẹ̀ announce ìbò kán announce ẹ̀ kó mi balẹ̀ torí àwọn pípù yìí kan máa lọ gbẹ̀yìn bẹ́bọ̀ jẹ́. gbẹ̀yìn bẹ́bọ̀ jẹ́ kẹ̀ excellency tí ò sí ń bí ọ̀dọ̀ chairman INEC ló wà kò ní kú omi ọ̀ǹtì tó bá announce. ó gbọ́dọ̀ pé tí result kan tó kó bẹ̀. báwa bá announce kò ní kú omi. yes. ó gbọ́ àpèrè àparò. ó parí àparò jáko excellency ló pé. ìgbà lẹ́sọ̀rọ̀ ọjọ́ kù ó lọ́lọ́run jẹ́rìí ọmọ ọkọ. hello your excellency sir. okay. ó ti announce. àdúgbò ojú ti rí. ọmọ ènìyàn. Bàbá tí bá wa ṣe. Bàbá tí bá wa ṣe o. Ohun tó ń já wa láyà. Bàbá tí bá wa ṣe. Ó ti ṣe o. Bàbá tí bá wa ṣe. Bàbá tí bá wa ṣe o. tó bá bu omi ẹ tán o máa bá mi wọ inú ilé lọ so bí ẹgbẹ́ pílò yẹn wá rí wọ́lẹ̀tì mi o máa bá mi ra nǹkan wá níta. àǹtí ibi tẹ́ jókòó sí rètẹ́ pink látàárọ̀ ẹ̀rù àmì kí n lọ kú bàtà wà mú lọ ẹ tún ní kí n lọ máa go wá gíláàsì náà gbẹ̀yìn àǹtí ẹ̀wù tẹ́ wá fẹ́ rán mi ṣe rán mi ní gbogbo ẹ̀wọ̀n sàn fọ́rọ̀ kí n lọ kó wá kí n má máa dààmú ara mi mọ́. ṣé mi ni mo fẹ́ rán iṣẹ́ tó ń bá wí bẹ́ẹ̀ aló bàjẹ́ wo nǹkan tí máa fi ojú ẹ rí. ìròyìn ní ṣókí ló ń dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ kayak tẹlifíṣàn oníròyìn yìí ni Olúwaṣeun Ayọ̀délé. Gómìnà ìpínlẹ̀ yìí ṣe ìlérí wípé àwọn yóò tẹ̀síwájú nínú ohun mèremère tí àwọn ti gbé ṣe látẹ̀yìnwá. ọ̀rọ̀ yìí jẹyọ lásìkò tí gómìnà fi ẹ̀mí ìmoore hàn sí àwọn ọmọ ìpínlẹ̀ yìí fún fífi ìbò yàn wọ́n wọlé lẹ́ẹ̀kejì. Gómìnà ìpínlẹ̀ yìí ṣe ìlérí wípé àwọn yóò tẹ̀síwájú nínú ohun mèremère tí àwọn ti gbé ṣe látẹ̀yìnwá. ọ̀rọ̀ yìí jẹyọ lásìkò tí gómìnà ń fi ẹ̀mí ìmoore hàn sí àwọn ọmọ ìpínlẹ̀ yìí
fún fífi ìbò yàn wọ́n wọlé lẹ́ẹ̀kejì. kí ni gangan tó ń ṣe fún wa nílùú tí wọ́n tún wá ń dúpẹ́ pa ìdìbò ẹlẹ́ẹ̀kejì fún wọn? ṣé tiná tí ò dá ni àbí tí omi tí ò yọ àbí tí gbogbo ọ̀nà tó bàjẹ́ pátápátá wọ́n tún dúpẹ́ lé lórí? wọ́n dúpẹ́ lọ́wọ́ wa pé àwa la gbé wọn wọlé. ṣé àwa la gbé wọn wọlé àbí wọ́n gbéra wọn wọlé síbẹ̀? I wonder o. tó jẹ́ pé lọ́jọ́ ìdìbò wọ́n yìnbọn kiri gbogbo àdúgbò ni sẹ́nìbọ́dì ò lè jáde ìdìbò. ẹ ká fọ̀rọ̀ tiwọn sílẹ̀. ẹ wò ní tèmi fẹ́ ṣe mí ni lọ mú ẹni tí tẹ bá rán mi mọ́ lẹ́yìn tẹ bá rán mi o kẹ́ rán mi gbogbo ẹ̀ ní papọ̀. sórí wọn ì tí ì bí ẹ tó bá pẹ́ ń sìn kó wọlé lọ fún mi kó lọ mú nǹkan tí mo ní kó mú wa kó wá lọ jíṣẹ́ yẹn fún mi. If not nǹkan tí máa fi ojú ẹ rí inú ilé wàá rí àkọ́. tí bá ti jáde kúrò lé ẹ máa tó lórí ọmọ bàbá yàrá. Nígù kódà wọn ṣayé bẹ́ẹ̀ opportunity tẹ́ni ẹ má misuse ẹ̀. kí ló dé ṣé torí ẹ ti láǹfààní àti súnmọ́ gọ́fúnà torí ẹ lè ṣe afẹ́ sọ̀rọ̀ àìndọ́ lọ́hùn sí gọ́fúnà lọ́rùn ẹ̀yin pé gọ́fúnà lórí fóònù pé ẹ o àwa o òkúta sin o ẹsẹ̀ ti yọ síta o àwọn tẹ́ ẹ pa fáwọn olóṣèlú àwọn ọlọ́pàá tẹ́ ẹ pa àwọn aráàlú tẹ́ ẹ pa ẹ sìnkú wọn ó wà níbi tẹ́ ẹ kó wọn sí ẹ̀yin máa lórí pépà ẹ máa lọ́nu tẹlifíṣọ̀n torí kí ni fọ̀rọ̀ ṣírò ara ẹ̀ wò tó bá jẹ́ wọ ni gọ́fúnà yìí ń kọ́ tó bá jẹ́ wọ ni gọ́fúnà yìí ń kọ́ èrò pọ̀ ńlẹ̀ gọ́fúnà yìí dẹ̀ ń ṣe ó ń gbìyànjú ẹ ṣe sùúrù náà kí ló dé. Honorable ẹ bára lẹ ẹgbọ́n tèmi mọ́ ti yín ibi òkú gbogbo eléyìí jẹ́ o àmì kò jẹ́ ẹ máa ṣàtòkò látọdún tó ti pẹ́ Honorable opposition lèmi ń ṣe ebi ò dé pa mí gbogbo àwọn òkè tán ẹ gbàgbé ó ṣe o tàbá ọwọ́ mi èèyàn tó kó mi sí gbogbo eléyìí mi rẹ́dí àti bá yín ta tó rẹ̀ ládéhùn mo ti mọ̀ yín ti pẹ́ ṣe bẹ́ẹ̀ yìí wà round table níjọ́ ẹ̀ tí gómìnà promise wa gómìnà tó yẹ pé àwa ní direct line lọ tá à ń pè kájọ sọ̀rọ̀ wọn náà wọn wà wọlé tó ń sìn gbogbo nọ́mbà ẹ̀ ò tiẹ̀ wá lọ mọ́ ẹ̀yin gọjọ́ wò láti rí àtẹ̀lẹ̀ yín gan débi ni ṣe ẹ̀yin gan rẹ́dí àti dó bá a sọ̀rọ̀ ẹ̀ wá gbọ́n sìn pé mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ sọ gbogbo àwọn tó jẹ́ pé àwọn tá a pa á sin wọn máa sọ adé kókù ẹ̀ jáde ẹ̀ wà èmi olórúkọ orúkọ mi ò dáa látàárọ̀ ọjọ́ gómìnà àtẹ̀yìnlẹ̀ lórúkọ ò máa bàjẹ́ àbọ̀ tó kí lè mi ò ẹgbójú o kò sí wèrè o ẹ wá gbọ́ mi mo ṣe mi ẹ̀yẹ́gbó tẹ́ ṣe fún bọ̀bọ̀ yẹn torí pé ẹ ní ìdí ẹ̀ fún second term lẹ́ṣẹ̀ lọ release ẹ̀ lẹ́wọ̀n ẹ̀rọ tí pé wọ́n exist mọ́ ẹ lè ṣe ẹfẹ́ mi o torí pé mi pẹ̀lú báyìí ṣiṣẹ́ ilé tẹ́ ẹ bá ti dá mi lóhùn gbogbo condition yẹn fáwa náà nípò ẹ gbàgbé o ẹ fáwa náà ń pò bá kàwé akọgbọ́n orí àti ẹ̀ kàwé alọ́mọ̀wé láàrin wa. Igu gbọ́n tí èmi bá bẹ́ẹ̀ sọ mo promise yín kó máa kàn yín gọ́fìnà ń tò lẹ́sẹẹsẹ yín tó bá ti tò tó bá tó àsìkò tí ẹ̀yin náà jẹ́ ń bẹ̀ àjọṣe àjọjẹ ló ń jẹ òṣèlú ṣùgbọ́n wọ́n ń tò ní ó máa tó kẹ́yìn náà ẹ fọkànbalẹ̀ mo promise yín. ọ̀rọ̀ yìí ti yé mi ẹ̀yin gan bí mo ṣe ń wò yìí gan ọ̀rọ̀ yìí ti yé mi ọlọ́run ẹ̀yin gan ṣe bẹ́ẹ̀ ẹ̀yin gan ẹ kàn rí fani ẹ̀yin kúri ẹ̀yin bọ́ rí ẹ̀ pààyàn rí kẹ́yìn kan tó di tẹ̀jà wa kọ́lá àpààyàn fún yín kẹ́yìn wa máa sọ fún wa ẹ̀yin ọmọ pẹ́ẹ́rọ pọ̀ ń gbá ẹ̀ ọlọ́run mo fún ilé ní sọ́la ó pẹ́ ju ọ̀túnla tí máa gbọ́ nǹkankan orí tẹlifíṣàn lẹ ti máa rí mi o máa sọ̀rọ̀ o mi lójú ti o mi dẹ̀ lórúkọ o Ricardo yáyà. ẹ jẹ́ kí n fún yín ní owó àlejò yín. àwa ẹ tọ́jú owó yàn ṣòlóòrù kẹ́ lè mọ̀ pé owó yẹn kọ́ la lé wa mo bínú tán ni o mo á rí yín màá fẹ́ sí gómìnà yín ẹ gbàgbé wèrè yáyà sọ̀rọ̀ ẹ̀yin bẹ fowó ilẹ̀ o. wá ókè ó dà wá gba nǹkan àlejò yín. wàhálà dé o wàhálà dé o sẹsẹlẹsì sà yà ó tún burú sí ni o olórí burúkú làwọn bọ́ ẹ̀sìn yẹn o wọ́n ń fohùn lẹ̀ gidi gan ni o ókè màá rí yín sà màá rí yín ókè sẹ́yìn. Serious tussle. Ojú ẹ̀sìn lóṣù yìí kò dẹ̀ gbọ́dọ̀ rọ̀. Excellency kí àwọn bọ́ìsì mo bá wọn sọ̀rọ̀ nítùbínúbí pípa àti fún yín lówó gbogbo nǹkan láti ṣe fún ipò tí ò tọ́ sí yín òun lẹ̀ ń béèrè fún ẹ máa wọ Excellency kẹ́ẹ̀dẹ̀ máa wọ nígbà tá a kọ́ lu Máyọ̀wá
níjọba wa àkọ́kọ́ ẹ rí i pé kò sí wàhálà o nígbà tó di pé Máyọ̀wá ó ti lọ kó àwọn olórí burúkú kan ó ti lọ kó wọn papọ̀ mọ́ra ìgbà yẹn ni wàhálà ti dé ara dẹ̀ ń fún mi kó má lọ já àwọn opponent wa ni wọ́n lọ sponsor wọn because wèrè àṣà àtòkò yẹn kì í ṣe èèyàn wa tẹ́lẹ̀ mo dẹ̀ mọ̀ pé òun ló máa da Máyọ̀wá yẹn láàmú pé ká béèrè fúngbà ká béèrè fáwọn ẹ wo wà á ọ̀rọ̀ wọn sú mi gan o Excellency èmi ní àmọ̀ràn kan sá. ẹ wo mo rò pé kò sí iye tá a fẹ́ fún àwọn bọ́ìsì tí wọ́n fẹ́ gbà níbi tí ojú wọn lè kókó dé báyìí ṣùgbọ́n tí mo rò pé ká ṣe ni pé bóyá ká wá ipò méjì kan tí ò fi bẹ́ẹ̀ níláárí ká tiẹ̀ fún wọn ká bá ti fún wọn yẹn àdé wọn lẹ́nu mọ́ nìyẹn. èmi àwọn ọmọ ọ̀tá lásán nínú ìjọba no not in this government I will never do that doubts in my government wọ́n ní ààyè tiwọn kì í ṣe nínú ìjọba yìí. I am an advocate of putting the right peg in the right hole. Mi ò ní gbàrú ẹ̀. Àwọn èèyàn tó bá tọ́ sípò kan ni màá fi sípò yẹn. Tèmi nìyẹn. Ìwọ fún wọn lẹ̀. Ọmọ tó bá sọ pé ìyá òun ò ní sùn. Òun náà ò ní fojú bo oorun. Honestly. bá ní kan mílíọ̀nù lálẹ́mà náà mú kàṣà tó kò yàtọ̀ kì í tẹ̀lé mi. àwọn eléyìí wọ́n ṣì mú bí àgbọn. wọ́n dé olórí oko tìjàtìjà ìjàngboro. ẹni dúró ìyẹn ń fi ikú ṣeré. wọ́n dé olórí oko tìjàtìjà ìjàngboro. báńjọ ta ni ó rà ikú pa ní ti dé. wọ́n dé olórí oko tìjàtìjà ìjàngboro. ìjọ̀gbọ̀n happen sùúrù tù yá sọ. wọ́n dé olórí oko tìjàtìjà ìjàngboro. ẹ̀gbọ́n lórí wọn ṣe ìyàfẹ́ nìkan. wọ́n dé olórí oko. àwọn eléyìí wọ́n dé o àwọn eléyìí wọ́n dé o ẹ bá ti rí wọn wọ́n dé o ẹ bá lọ dúró wọ́n dé o ó léwu gan wọ́n dé o ṣeré wọ́n dé o ẹ má màrú sẹ o wọ́n dé o ẹ má màrú sẹ o wọ́n dé o àwọn eléyìí. ẹ bá a lẹ kí ló ṣẹlẹ̀ ta ni ẹ̀rẹ̀ tẹ́ mi kiri kí ló dé ta ni ẹ̀jẹ̀ mọ́ yìí ẹ̀rẹ̀ lé mi lẹ́fà. ṣe ìwọ ọmọ pé lálẹ́ tó rókè ilẹ̀ ló ń bọ̀ ìwọ ọmọ pé òkúta lẹni tẹ́ ń bá forí gbárí kò ṣe kọlù rárá ni. ọ̀rọ̀ yìí yé mi mo mọ yín ṣùgbọ́n lémi àti
kò jọ o tó bá jẹ́ ní tèmi àṣà àtòkò tàbá ní ká mú ni ọ̀la náà máa mú o ẹ gbàgbé òṣì. Àṣàtòkò bàbá o máa ń gbọ́rọ̀ ẹ̀. bàbá mi n tó ń pè léyìn ọ̀bùrú gan o ọlọ́run gbọ́ ọlọ́run tó ń pè léyìn ò dára àwọn olóṣèlú tá à ń bá ṣiṣẹ́ yẹn àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí nílé wa kiri báyìí tọ́lọ́ wọ́n ti pàánù wa tó pọ̀ gan o tẹ bá rí àwọn tọ́lọ́ àwọn ayádàsá sìn gangan àwọn ẹ̀tọ́ ẹ pé káwọn ẹ̀ pààyàn ní láńsẹ̀sì tó gbà lé ayé wọn àwọn náà lé wa náà ń pa wá kiri kọ̀ọ̀kan tí báyìí gbé yẹ̀mí gan strong tí mo close mọ́ ìtẹ́ ti sèmi tí mo ti jiná bàbá bá ti jẹ́lẹ̀ o bá ti jẹ́lẹ̀ o ìyẹn ló ṣe jẹ́ pé láyé mi tí máa fi kú mi ò ní gbàgbé délé fáìtà ọmọ tó gbà fọ́gà ẹ̀ láyé ó gbà fọ́gà ẹ̀ láyé dé anywhere àwọn gbà fún Yemọja lólódo ó gbà fún òun ló jẹ́ kí mi gbà fún mi lè gbàgbé láyé tí máa fi kú ẹ̀ grab ẹ gbà mí wọn á fẹ́ pa mi báyìí tẹ bá mú edé bí gan ẹ̀rọ pé wéèrè ní mí ni o. ó yẹ kí wọ́n ti pọ̀ dànù. kí ló dé kí ni mo ṣe fún yín. ó ṣe nígbà tẹ́ ń jẹ nígbà tó ń dùn èèyàn rẹ̀ pé tí ó bá ń dùn èèyàn máa ń fẹsẹ̀ yín dilé mú ni. bàbá kò fìgbà kọ́kọ́ dùn olórí burúkú làwọn ibú yìí wọ́n takú mọ́ wa lọ́wọ́ ni àdéhùn tá a jọ ní nígbà tá a máa bẹ̀rẹ̀ òṣèlú yìí aláàgbò lọ́wọ́ yín ẹ lè máa fún wa ń pò ó yá ẹ wá wọlé tán ẹ fún wa ń pò ọkọ bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí báyìí kẹ́ni máa wò bẹ́ẹ̀ ṣe ń wò mí ìtẹ́ bá mọ ìbọn tí mo fi àyà rọ ìbò tí mo jí gbé ńkọ́ èèyàn tí mo pa ńkọ́ àfikọ́ lọ́n dáríjì mi torí àwọn olórí burúkú yẹ ó wá dé sínsìn ọwọ́ ajẹ́ ká mọ̀ pé àwa táwùtù làwà àwọn ní fún wa ń pò èmi kọ́kọ́ wọ ọmọ wọn lọ́wọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pa gbogbo wa ní ẹgbàá mi. Àṣàtòkò ó jẹ́ ọmọ tí mo fẹ́ràn ni tó bá jẹ́ ọmọ tí mo fẹ́ràn tí ló yẹ kí n fi kún fún wa ọ̀wá ni wọ́n pa yín ọ̀nà àti mọ́ pa yín dà ẹ̀yin ò kí ń rántí ni pé tá a bá jòun gbé ká má jòun gbé tó bá ti ń dùn ẹ mọ rántí pé àwọn kan wà nílé fún yín ẹ rántí yín abẹ́ rántí ọ̀wá ń sáré bọ̀ ní kán mọ́ pọ̀. bàbá yẹn náà ló jẹ́ kí n wá sìn iṣẹ́ rí gbogbo bàtẹ́ fi rí mi yẹn àfikẹ́ má bínú ojú ogun la wà ẹ mọ̀ kó mi dẹ̀ lè wá bí kí n má mú kọ́kọ́ wá ṣùgbọ́n gbà tó ti wá di ọ̀rọ̀ oníkúdé yìí bàbá lẹ́kùn gbà àfikẹ́ rí bàbá yìí bàbá ẹjọ́ ẹgbà mi àpò àtẹ. bẹ́ẹ̀ bá sá títí èèyàn sá di ọgbà ni ọgbà rí mi mo á ṣetán báyìí láti gbọ́. ẹ ṣe mo dùgbà àfikẹ́ gbà mí ṣe mọ̀ pé ń gbà ọ̀rọ̀ June 12 tọrọ wọ ìṣẹ̀lẹ̀ náà bàbá ojú mi mọ̀ nǹkan ẹ lè ṣe náà ló jẹ́ kí n wá ẹ mọ̀ kí mo lajú lẹ́ báyìí lẹ́ ń pé ọ̀tá yọnu ọwọ́ yìí ìfúnná tó bá ti gé. ikú ò ní pẹ̀tẹ́ lójú ràn. bàtì bàbá wa. ẹ wá farabalẹ̀ so gbogbo àwọn tó máa ń lé ogun tá ń gbógun tì ọ́ tá ń lé ẹbọn ibi tá ń bá lé ọdẹ náà lé ọdẹ ikú kan ò ní bọ́ débi ikú náà ti dẹ̀yìn lẹ́yìn ẹ báyìí ẹ wá ṣe kinní kan o tó lè ní sùúrù torí wàá dúró díẹ̀ ń bí o. máa wà lọ́dọ̀ yín bí. tó bá ti dúró díẹ̀ ń bí àásà àwọn sẹ́kàn fún ọ ọkàn ló ti balẹ̀ ikú náà sì yẹ lórí ẹ̀. bàbá ilé mo wà ṣebí kẹ́mi mi má ṣàgùn àdúró tí n bá ti ní kú. àti wàá fẹ́ ṣe báyìí o torí ọmọ bí mi ṣe wà o nígbà tó nù tó ní gbọ́ngbọ́n nú tó wó ń yọ ẹ̀ràn tí mi o ẹ̀ mọ bí mo ṣe wà o kò sí nǹkan kan o ẹnu tí yín ló sì ti fẹ̀ yìí jíjẹ mímu ń kọ́ bò láti ṣe ààyè ibi tọ́mọ̀ sùn wà ṣùgbọ́n kò sáàyè jíjẹ mímu o. bàbá kò sí wàhálà anywhere àti jagunjagun bá wà ó ń jagun ẹ lọ ni ṣé bí wọ́n máa ń talẹ̀ lábúlé àwọn sáìtì yẹn náà wà àbá ẹyẹ fìyẹn lẹ̀ máa mọ bí mo máa ṣe yẹn máa kọ́ sí sáìtì máa gbowó mi àjẹun ẹ jẹ́ ká gbà pé mi àti yín máa jẹun kò ní séwu bàbá. bàbá tí wàá díbẹ̀ kò sí wàhálà. ọlọ́wọ́ fẹ́ pa mí gan ni o. àwọn ayé ti gbẹ̀. wọ́n fẹ́ pa mí gan ni o. o ti bọ́ nínú ẹ̀ o rí ikú kọ̀ọ̀kan mọ́ tó bá padà dé gbòòrò báyìí àríkí àríyọ̀lá kọ́mọ tuntun ni.
ẹ̀yin ọ̀fẹ́ sẹ́yìn nílẹ̀ mú. ọdẹ olórí oko àwọn eléyìí wọ́n ṣì mọ bíyà ọdẹ olórí oko ẹni dúró ìyẹn fi kú ṣeré ọdẹ olórí oko. Sàmìyọ ibi kan là ń bọ̀ sà. kí ló ṣe ojú ń dùn ẹ ni òríran ni cars mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti rí tó ń tèlú wa ṣàjẹ́ mo bá wọn bẹ̀ ẹ̀mẹ̀rẹ̀ mo bá wọn bẹ̀ ìtòkò mo bá wọn bẹ̀ mọ́kànlá mo bá wọn bẹ̀ ojú ń dùn ẹ ni. kí la máa ṣe é sí sà. mo rò pé wèrè ní ṣá máa wọ́ ọ̀ṣun tó máa ṣẹlẹ̀ sí. ìyàwó kan kì í dájọ́ rẹ̀ ó sùkè yẹ́ confam. lálẹ́ yìí. ó fẹ́ mọ̀ wá tí mo mọ̀ pé tó bá ju mi lọ ó lè ju mi lọ ìwọ́n ń dìtẹ̀ òkè àbí. wo látọ̀dọ̀ ẹsẹ̀lẹ́sì láti wá ò ní ló ráyé mọ́. Sàwáìdì ẹ ǹlẹ́ o àmọ̀lẹ́dá lọ́gbìn. ẹgbẹ́ bẹ́ẹ̀ wọlé tẹ̀ smile mẹ́rin mi smile sí. kí ó dé. ojú ogun ti le gan-an àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní jẹlẹ̀ gan-an àwọn èèyàn ti sọnù bàbá mi fẹ́ kẹ́ gbà wá ní àti ṣiṣẹ́ ṣe o. ẹ dákun ẹjọ ẹ irú iṣẹ́ wo lẹ gbà o. ẹ ṣe àbá àwọn olóṣèlú náà gbéṣẹ́ fún wa àṣàlódé tèmi sí ló kó gbọ́wọ́ mi sí pé ká fèsì àdẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ni ajáko ti gbé ajíbò ajẹ́fìrìtì adàbẹ̀rù apààyàn ó wá di pé kọ́dẹ̀ fún wa ní táìtù tiwa bódà di pé ohun tí èsùrú ń pàdídà tó ń lájà nìyẹn kó fún alẹ́ tó wá lórí gbogbo gòbè yẹn bàbá ìjọ ẹyọ wá nù ẹ ó ti di ohun táyẹ pé àṣàgàn àrímọ́ June 12 nìbọn ti balance bọ́dà pé bọ́n tún ti bà báyìí sí bóyá ó tún ti jẹlẹ̀ ìbọn yẹn kọ́ ló má tà everybody ti mọ̀ pé mi ní number 1 kàn ṣe understand bọ̀ ẹ kàn jọ òun ti lọ bóyá máa lọ nìyẹn ẹ kàn ṣàwájí náà ẹ jọ àbá. kò lè nígbà tó ti di kó di báwọn ìwọ̀nba owó tán fún yín ẹ ṣe pápọ̀ kẹ́ lọ máa fi dókòwò kẹ́ máa lọ fi ṣiṣẹ́ mi. bàbá àárín kankan lórí páàrí nǹkan tá a ṣàtòkò ní kájáfẹ́ tó wa ló fa àwọn tó ń kọ́ ló bá pa wá yìí o. ẹdú ẹ ṣiṣẹ́ fún wọn ẹgbẹ́ púpọ̀ ẹgbẹ́ gbogbo ẹ̀ wọn ò fún yín lówó kankan ẹ̀rọ owó kankan. síṣì wàhálà àlàkọ àríkọ́bọ̀. kí lẹ̀ ń bá ká ẹdú ẹdí ń béèrè kan lọ yín àwọn tẹ̀ ń ṣẹ́ fún ẹ dákun ẹjọ́ ń bo làwọn ọmọ tí wọ́n wà àtìyàwó wọn. máa gbọ́ pé wọ́n travel àbí ọkọ̀ bọ́ yẹn kọ́ ló má tàn àbá ẹ wo èmi ẹ̀kan yóò èmi kí n kàn kó nu problem. ẹ ní rẹ́kọ́nà. bàbá yín lè ń sọ̀rọ̀ báyìí kò síṣẹ́ mi tí mo lè ṣe 12 years ni mo ti wà ń díṣẹ́ pé kí n máa gba owó ògbóró kí n máa gba owó ọmọ ta ẹ get èmi ti wá rí kíní ẹbẹ ni pé èmi máa survive láyé mi èmi mọ̀ kébi tó máa end sí rẹ̀ àbá bọ̀ bí tọrọ dé dúró èmi fẹ́ bẹ́ẹ̀ ló kọ̀tọ̀ lọ́hùn iṣẹ́ wẹ́dà kan tó fi mí sí di àbá ẹ̀ lè believe mo sáà ni ẹ̀kan jọ nítorí ọlọ́run ẹ̀kan gbà mí ẹ̀sẹ̀ èmi àti Senegal kákan wà pa. ẹ lè ṣiṣẹ́ mi mọ̀ ọlọ́run ẹ lè rókò ẹ lè yẹnà inú yín bu ẹ rórùn sa ẹ rórí ni tẹ ẹ bá rórí àwọn tá ń kó ẹ̀yìn tá ń fi ń ṣe jàgídíjàgan yìí tẹ́ ń gbébọn tẹ́ ń gbádà tẹ́ ń kógò àwọn ọmọ tí wọn àtìyàwó wọn bó bá fẹ́ dọ̀rọ̀ òṣèlú báyìí wọ́n á kó wọn lọ ẹ̀yìn odi nílùú òyìnbó wọ́n á lè tọ́jú wọn wọ́n wá kọ́yìn ọmọ ọlọ́mọ là á pè lábẹ́ egúndé wọ́n wá kọ́yìn kẹ́ mọ́ lọ sára yín ládàá bí wàhálà bá ti ṣẹlẹ̀ bó bá burú tán ẹ̀yin nìkan ni ó kù bí wàhálà bá tún ṣẹlẹ̀ tán àwọn á tún sáré báwọn mọ̀lẹ́bí tiwọn àwọn á dẹ̀yìn sí inú wàhálà. ẹ o bàbá ọ̀pọ̀lọ́ ń dáwà débi ìlú káfò bá ti dà àsìkò pé wọ́ọ̀ fẹ́ ṣẹlẹ̀ yẹn àwọn máa ń travel ní ìjẹmọ̀ káwọn lówó ticket on everything. ẹ wàá rówó ní ìsìn àbí kí wọ́n á ní tẹ́ ń bá kiri. bàbá má bínú train to kill náà fi train àwa ni. ẹ kí wàá lẹbẹ kí n ṣe fún yín báyìí. ẹ jẹ́ àbá tí yóò ní bàjẹ́ ẹ kàn ṣe wájú náà ẹ mọ̀ káà kàn save ká bọ́ tabalẹ̀ ti bọ́ nú ilé a máa jókòó àwa sọ bóyá ká máa ṣe gbòòrò mọ́ bóyá ṣe fàdẹ̀ làwọn máa kọ́ sí ẹjọ́ àbá. àṣà tí wọ́n sọ ohun ló mọ̀ ọkọ bẹ̀rẹ̀ rẹ̀ ọkọ fẹ́nu sọ àṣà mò ń wò báyìí bẹ́ẹ̀ o tún ti kẹnu bọ̀ lẹ́ẹ̀kejì ó sọ lẹ́ẹ̀kẹta àṣà àtòkù tọ́jọ́ ga yín. kéde pé ń gbọ́ mo fẹ́ kó parí kéwú ẹ̀ tán kí n tó bá fi nà sí àṣì ni àṣà àtòkù tọ́jọ́ ga yín ó dìjà àrùn tó ti wà ń bí. ó yá olórí burúkú ni ẹ ṣe ò ti rí
tí o ti di pé o ti ń dorí ara ẹ̀ ń sí o ti di pé oníkálukú dorí ara ẹ̀ ń sí ayé ẹ fẹ́ bàjẹ́ bàbá ẹjọ́ má bínú ẹ̀ kàn sí méjì náà ó tán. bàbá ara méjèèjì ni o. mo rò pé olórí burúkú lélẹ̀. olórí burúkú ni àbí mo ní ẹ̀wà mi láti dànù olórí burúkú ni bí ó bá jẹ́ pé ẹ̀yin jẹ́ ọmọ rádaràda ńgbà wàhálà dé ẹ̀ ń sábọ̀ ń bí àbí. bàbá orí kan tẹ máa ṣe fún mi sìn ó ní pé ẹ kó mi sínú pọ́ọ̀tù ẹ sọ mí dẹ̀ ẹja bíbọ̀ ẹ fi màgí ẹ fi rúùsì ẹ jẹ́ kí n ta ọ̀sán ẹ mọ èmi dẹ̀ rẹ sa wáyé tí ń gbòòrò wọn dá mi mọ ẹ rí i pé tàlálàjì gan mo bá débi mo kàn dé sky káàkiri gbòòrò ní ẹjọ́ àbá mi ilé ẹjọ́ àbá. ó dà pé alẹ́ ìmọ́júmọ́ àárọ̀ ọ̀la ni mo fẹ́ parí iṣẹ́ àṣà àtòkò kí ni mo lè ṣe fẹ́yìn o àṣegbé ni kí n ṣe fún yín ní àbáfòràn. méjèèjì dá wèrè méjèèjì wà méjèèjì. ẹ lọ lé ní sẹfà ẹmu kẹ gbọ́dọ̀ la. bàbá nígbà tá a máa kó o lé gan adigbadẹgbà di everything kẹ́ni tọ́nu yá ń sìn oṣù kan lábẹ́ ló bẹ́ẹ̀ mo wà alright mo wà pẹ̀lú mo ti digbadẹrù di everything. bó bá di bẹ́ẹ̀ bó bá dọ̀la àtẹ̀yìn méjèèjì o àtàṣà àtòkò kí n rèé wé àwẹ̀nù fún yín kí gbogbo wàhálẹ̀ alẹ́ ayé yín kó bódò lọ. ẹ gbọ́ tí wọ́n bá ti wẹ̀ fún yín lódò báyìí tí wọ́n bá ti lè wẹ̀ tán báyìí ó parí gbogbo wàhálẹ̀ alẹ́ ayé ó bódò lọ ẹnìkan fi kú wá yín ẹnìkan fàrùn wá yín ó ti di ikú tẹ̀ bá kú ó ti kú ọ̀tá nù. kàmá ti lè wẹ̀ báyìí káwọ́ gbòòrò lọ. bílẹ̀ ó jẹ́ bá sẹ́nẹ̀gà ọmọ mi. ẹ jẹ́ àwẹ̀ fún yín tán tá a bá ti wẹ̀ fún yín tán báyìí bóòrùn bá fojú kò rí nǹkan ọ̀rọ̀ ní àyọ́ ó máa ń láìtì ni ó máa ń láìtì. àyọ́ ó bá báyìí wẹ̀ báyìí. Ricardo, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ tí n bá gbọ́ ní ìta màá dínà ẹ pé mi kọ́ ni mo sọ fún ẹ. Wo gbogbo signals tẹ̀ ń rí káàkiri iṣẹ́ ọwọ́ ọ̀gá ni o. gọ́vnà kí la ṣe. ó ní kí lẹ ṣe ọ̀gá mọ̀ pé fẹ́ bàjọba jẹ́ mò ń lórí ṣé wàá rà àwọn ẹran tí ọ̀gá kó wọlé nísìn ọ̀rọ̀ mo ní gẹ̀ mo lóògùn mo níbọn ládàá bíi tí ń kọ́ tó bá ń gbẹ́ni torí báyọ̀ òdìlé o ọ̀la tó wà láàrin èmi àti tẹ́lẹ̀ ló mú mi láti sọ̀rọ̀ yìí fún yín o wo bàbá ìmọ̀ràn tí máa fún yín ni wípé ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa fún lágbè kẹ́ ẹ tí ẹ sì jìnnà sílùú pátápátá náà láì ṣe yẹn no escape ẹni tí ọwọ́ àwọn ènìyàn bá tó. very well be like mountain. Ọdẹ olórí oko tìjàtìjà. Àwọn eléyìí wọ́n ṣírò bí àgbọn. Ọdẹ olórí oko tìjàtìjà. Ẹni dúró ìyẹn ń fi ikú ṣeré. Ọdẹ olórí oko tìjàtìjà. Báńdò ta ni ó rà ikú pa ní ti dé. Ọdẹ olórí oko tìjàtìjà. Ìjọ̀gbọ̀n hápò sùúrù tùyà sọ. Ọdẹ olórí oko tìjàtìjà. Ẹni dúró ìyẹn ń fi ikú ṣeré. Ọdẹ olórí oko tìjàtìjà. Báńdò ta ni ó rà ikú pa ní ti dé. Ọdẹ olórí oko tìjàtìjà. Mo dàṣẹ́gbé lónìí ọba Èdùmàrè. 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 Ikú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀. Ikú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀. Kí wọ́n má ka tèmi mọ́ wọn. Kí wọ́n má ka tèmi mọ́ wọn. Torí ọ̀tọ̀ọ̀tọ̀ lájò fún alóbì. Ọ̀tọ̀ọ̀tọ̀ lájò fún alóbì. Oṣó olé lónìí kó fojú rẹ wò mí. Oṣó olé lónìí kó fojú rẹ wò mí. Àjẹ́ ẹlẹ́ lónìí kó fojú rẹ wò mí. Àjẹ́ ẹlẹ́ lónìí kó fojú. Gbogbo ẹ̀ tí mo ṣe lónìí ó dàṣẹ́gbé. Mo tó bá fojú kàn mí mo dàṣẹ́gbé. Mo tó bá fojú kàn mí mo dàṣẹ́gbé. Bá àjẹ́ bá fojú kàn mí mo dàṣẹ́gbé. Mo dàṣẹ́gbé
ọba Èdùmàrè. mo dàṣẹ́gbé ọba Èdùmàrè. mo dàṣẹ́gbé ọba Èdùmàrè. mo dàṣẹ́gbé ọba Èdùmàrè. bí kú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀. bí kú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀. kán mọ yọ tèmi sọ́tọ̀. kán mọ yọ tèmi sọ́tọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ láyò fún alóbì. ọ̀tọ̀ọ̀tọ̀ láyò fún alóbì. àjẹ́ ẹlẹ́rìí kan má kà mí mọ́ kú o. àjẹ́ ẹlẹ́rìí kan má kà mí mọ́ kú o. oṣù ẹlẹ́rìí kan má kà mí mọ́ kú o. oṣù olólùní kan má kà mí mọ́ kú o. mo dàṣẹ́gbé ọba Èdùmàrè. mo dàṣẹ́gbé ọba Èdùmàrè. mo dàṣẹ́gbé ọba Èdùmàrè. mo dàṣẹ́gbé ọba Èdùmàrè. ọ̀tọ̀ọ̀tọ̀ láyò fún alóbì. ọ̀tọ̀ọ̀tọ̀ láyò fún alóbì. ọ̀tọ̀ọ̀tọ̀ láyò fún alóbì. ọ̀tọ̀ọ̀tọ̀ láyò fún alóbì. ikú má kàtẹ́ mọ́ ọ lónìí o. ikú má kàtẹ́ mọ́ ọ lónìí o. mo dàṣẹ́gbé ọba Èdùmàrè. Ikú mi yà lónìí o. Ikú mi yà lónìí o. Ọ̀tọ̀ọ̀tọ̀ láyò fún alóbì. Ọ̀tọ̀ọ̀tọ̀ láyò fún alóbì. Gbogbo kú tí ń bá kú lónìí. Gbogbo kú tí ń bá kú lónìí. Kọ́ máa lọ sílẹ̀ àwọn ọ̀tá mi. Kọ́ máa lọ sílẹ̀ àwọn ọ̀tá mi. Ọ̀tọ̀ọ̀tọ̀ láyò fún alóbì. Ọ̀tọ̀ọ̀tọ̀ láyò fún ẹ̀yin ni. Ọ̀dà bẹ́ẹ̀ ọ̀yà ẹ bá mú ẹ bá wọ́n yín ọ̀yà ẹ bá kọ́ mọ́. Tí wọ́n bá lẹ́rìn àbíwò náà kàn nípa bíi ti gbé yín kọ́ ẹ̀yin mọ̀ láyà o irú ìbọn tí yín kọ́ ní ọ̀pá èmi ẹni sùn ta ló rán yín wá. Excellency. Gómìnà ló ní ẹ wá pa wọ́n babaláwo tó ṣe àfẹ́ẹ̀rí fáyán òun náà ló ṣe àrìnkò fàdìẹ o gómìnà tó rán yín ń sẹ́yìí òun náà ní ń lu àwọn lánàá o tọ́ràn àwọn náà kan mọ́ lọ pa àwọn kan dànù nígbà táwọn wá parí iṣẹ́ tí wọ́n ní gómìnà òun ló tún máa mú ẹ̀yìn náà kẹ́ wá pa àwọn náà dànù kẹ́ ẹ rántí o bẹ́ẹ̀ náà bá parí iṣẹ́ tí yín lára tí wọ́n gómìnà kan náà ní ònìkan wá pa ẹ̀yìn náà o ẹ ti gbọ́ ní mo kó yẹ yín nù gómìnà kan so yìí náà ní ó kọ́ pa yín ẹ̀ ń ṣiṣẹ́ fún ìjọba àbí ẹ̀ wá dà bẹ́ẹ̀ àbò abálọ̀rọ̀ sí yín ọ̀yá ẹ̀yin lẹ pa wọ́n ọ̀yá ẹ̀ máa gbé wọn kọ̀ọ̀kan wá gbélé wọ́n gbélé tiẹ̀ ọ̀yá ọ̀yá. Aṣọ. Ìjọba. Ìjọba ẹ ó ti ẹ̀ dá ṣe ráyè yín gómìnà ló ní ara mú wọn. Ẹ dákẹ́. Èmi ò sí lára wọn. Baba.